Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo tún ti lọ grab ẹ wá, but mi ìfẹ́ rojọ́ púpọ̀. Ẹ̀yin bàbá ẹ ṣé o, ẹ kú àdúró tí o, ẹ kú àtìlẹ́yìn, ẹ kú bí mo ṣe ń gbé wá tẹ̀ ẹ hàn, ojú òní tìyìn. Ẹ ní ọ̀wọ̀n kùn, ẹ ní mọ̀ọ́ṣì, ẹ ní mọ̀ọ́yà. Ẹ wá jọ gẹ́gẹ́ bí ìṣe wa àti àṣà wa. Ẹ̀yin tí Lady K bá ṣẹ̀, ẹ má bínú sí mi. Ọmọ yín ni mo jẹ́. Màá máa sọ gbogbo ìgbà. Tí n bá ṣẹ̀yìn, ẹ má bínú. Ẹ̀kọ́ lèmi ń kọ́. Ẹ jáwọ́ kọ́ ṣe rere la ṣe ń kẹ́kọ̀ọ́ lára yín. Lèmi ṣe ń kẹ́kọ̀ọ́ lára yín. Gbogbo ẹ̀yin tí bá ti gbé program yín wá, mo ń kẹ́kọ̀ọ́ lára yín ni. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ má wá gbàgbé o, ẹ̀yin tẹ́ wà ní tẹ́ ń wò wá, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ má bóyá comment section. We are not here to make any violence. We are not here to harass anybody. As I always say all the time. We are just here to learn one or two things. And we are here to analyze. We are not here to bully anybody. We are not here to harass anybody. Nothing like harassment in my platform. Nothing like bully in my platform. Nothing like fracas in my platform. Nothing like curse, epe, in my platform. Just to learn one or two things from all this show. That is why I'm bringing it here. And each time tí bá ti gbé program wá, nǹkan tó bá ti sọ nínú program ni màá fi ṣe topic. Mi ò ní fi kún, mi dẹ̀ ní yọ kúrò, mi ò dẹ̀ ní wúkọ́ sí. Mi ò ní wúkọ́ sí. Mi ò ní wúkọ́ sí. Nǹkan tó bá ti sọ níbẹ̀ la máa yọ topic ńbẹ̀, la máa kọ sí. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, mo rọ̀ wá, gbogbo ẹ̀yin tí máa wá ṣe ẹ má bínú. Ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́. Ìyá mi náà ni gbogbo yín, bàbá mi ni yín. Ojú òní tí wà, ẹ jẹ́ ká súnjọ débẹ̀, ẹ jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́. Ṣé tá bá ṣe ń kẹ́kọ̀ọ́ lọ, a máa ju fídíò. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lodge sí apartment tó wà padàdà ní Nàìjíríà, best apartment. Mo lè pè ní best apartment because 24 hours light wà, 24 hours internet wà. Security, everything ó wà ńbẹ̀, and it's just 2-minute drive sí International Mohammed Airport. Ṣé rí pé ó wà pàgọ́? So gbogbo ẹ̀yin tí ẹ bá ní interest síbẹ̀ yẹn, ẹ gbá mi láago. Ojú òní tí wà mí ní wá yín tí láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan. Ẹ mọ̀ pé mi láìkì yín àti ìka lóko. Mi Ọlọ́run ló mọ nǹkan tó ṣẹlẹ̀. Lizzy kan kórìíra yín. Ẹ fagídí ṣe orin fún lọ́dọọdún. Tí ẹ bá ṣe orin, kò ní tó 6 months sígbà tẹ́kọrin yẹn, ó máa jáde, á wá tẹ̀ sí aláya yín lójú. Tó bá tẹ̀ sí yín lójú, ẹ̀yin máa jáde ẹ bẹ̀bẹ̀. Tó bá tún dọdún mi, ẹ tún kọrin. Pẹ̀lú gbogbo owó tẹ́ ń ná, ẹ raṣọ, ẹ jó, ẹ ṣe gbogbo ẹ náwó, ẹ kọ orin fún. Ìkan tó bá fi máa jáde wá kí yín báyìí, ẹ gbọ́ ìyá aláya, èèyàn ò láìkì yín láti ilẹ̀, kò láìkì yín, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ta lẹni tó sọrùn bí ọrùn alábàáhùn, ta ni kí leléyìí wà, ta ló fẹ́ bá ẹ ṣe? Okay ma, ta leléyìí kí ló ń wá, ta ló fẹ́ bá ẹ ṣe? Kò gbà ti yín rárá bó ṣe wulẹ̀ kó kéré mọ́ láti ilẹ̀. Bẹ́ẹ̀ ẹ sáà wora yín mọ́ lọ́rùn pé ọrùn iṣu làparò máa ń kú sí. Ẹ ṣe ẹ̀sìn o, ká má parọ́. Torí nǹkan táǹtì yín ká sọ, wọ́n ní ká play orin. Tí ò bá jẹ́ pé èèyàn ti níyàn sínú, téèyàn wò pé eléyìí kẹ̀, mi ò kí leléyìí, kí ló ṣẹlẹ̀, kí ló jámọ́? Kí ló jámọ́ eléyìí báwo? Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ọ̀rọ̀ tí àǹtí yín ká sọ ò tí pọ̀ jù. Kò tí pọ̀ jù ní tilẹ̀ ní tọlọ́run pé ẹ má ṣe pé fọmọ mọ́, ẹ má bu Priscilla àmọ́. Tó bá jẹ́ wípé ẹ jẹ́ ẹni tó stable sójú kan, òtítọ́ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀, tẹ́ fẹ́ nípa ẹ fẹ́ máa sọ òtítọ́ nísìn. Tó bá jẹ́ olótìtọ́ yẹn ni yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti Yínká, kò ní bá Lizzy lójijì. Ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé ẹjọ́ ń ṣe àbòsí, gẹ́gẹ́ bó ṣe pè yín lálábòsí yẹn, ẹjọ́ ń tẹnu bọlẹ̀, ẹ ṣe rákàdédé fún, ẹ ń pàtẹ́wọ́ fún pé gbogbo nǹkan tó ń ṣe dà. Àti Yínká olóko, Ọlọ́run, èmi gan rí, mo rí pé ibi tí kinní yẹn ti bà yín ò dáa. Ẹ̀kọ́ ẹ̀dẹ̀gbẹ́, ṣé bí èèyàn ṣe máa ń sáré gbẹ nìyẹn? Ẹ̀yin tẹ̀ lára tẹ́lẹ̀. Ẹgbẹ́ gbogbo ara yín ó ṣì, àfi bíi pé wọ́n fi iná rà yín lára tí iná jó yín. Àfi bíi pé wọ́n fi iná tẹ̀ yín lára. Ìkan tójú alábòsí máa ń rí, òun ni ojú yín rí yẹn. Àmẹ́bọ̀ mo kí yín sísítà mi, a kú weekend. Ìkan tí ojú alábòsí máa ń rí, òun lójú yín rí yẹn. Èèyàn rán yín iṣẹ́,
ìyá Gideon Adébímpé ó rí pé ò já mọ́ nǹkan kan níwájú Lizzy ó já mọ́ nǹkan kan kó rún ẹ̀ ẹ̀yin lẹ́ ń wora yín mọ́ lọ́rùn orí lọ́jọ́ tí àwọn bá gbé ẹ tí wọn náà tó bá ṣe mistake tó sì sọ àfi kó máa pàtẹ́wọ́ lọ bó ṣe ń pàtẹ́wọ́ yẹn kó máa ṣerú lábẹ́ ẹ̀ lọ ni kò ní ràn yàrá ìyá ẹ̀ bó ṣe máa tẹ̀ sí ẹ lójú nìyẹn torí mo wò báyìí pé irú kí ni Yínká Olóko lè ṣe tí ò tẹ̀ wá wo Tadébímpé tó jẹ́ ìyáláyà wọn tí kò wò yẹn mọ́ lára ó tètè kí fáì Adébímpé débẹ̀ báyìí ó fẹ́ máa ṣe dáadáa ó ní mọ́mí Adébímpé ẹ sún sẹ́yìn ọ̀rọ̀ yóò kàn yín ẹ̀yin nìkan ni mo mọ̀ mí ò mọ̀ Yínká mọ̀ yín ó ní ẹ má dá sí i mo gbà ṣé kò yẹ kó wo ti Adébímpé tó wá jẹ́ pé Adébímpé jẹ́ bákan ṣé kò yẹ kí ó wo ti Adébímpé mọ́ Yínká Olóko lára tẹ bá ń gbọ́ wọ́n tẹ̀ ẹ́ síbẹ̀ wọ́n tẹ̀ ẹ́ sójú ẹ̀ fún yín gan ni ó tẹ̀ ẹ́ sí ojú ẹ̀ fún yín ọ̀rọ̀ tí sísá Yínká sọ mi rò pé kan Lizzy ẹ jáde lẹ́nu yín nísìn ẹnu yín tó fẹ́ bí pátá wèrè yẹn ẹ jáde ẹni pé ẹ̀yin fẹ́ máa sọ pé kán má bu ọmọ ṣé bórí iṣẹ́ òyìn lẹ ti sọ wípé ẹ̀ ń sọ pé Lizzy ń ṣépè fọmọ ẹ̀ ń sọ pé Lizzy ó ń ṣépè fọmọ kí lẹ̀yin ṣe fún kí lẹ̀yin ṣe fún tó bá ṣépè fọmọ yín ó ṣépè fọmọ yín nìyẹn ṣó yẹn wà ṣó tẹ́ ti sọ̀rọ̀ yẹn ó wà àti Yínká so nísìn ẹ wá bẹ̀rẹ̀ ẹ wò pé ẹ fẹ́ máa sọ òtítọ́ kò kí wò ó ṣe fún yín ẹ wọ́jọ́ tẹ̀ sọ̀rọ̀ pé ẹ gan bá yín pé bàbá yín là wà ẹ dẹ̀ ń bẹ lọ́jọ́ yẹn náà ni ó jáde ó tẹ̀ sí yín lójú lẹ́yìn ìgbà yẹn lẹ lọ wọ stúdíò lẹ kó aṣọ sọ́rùn bíi táyán lẹ bẹ̀rẹ̀ sí nọrùn sókè bí ọrùn ọ̀fàfà lẹ bẹ̀rẹ̀ sí kọrin orin wèrè tí wọn rán yín iṣẹ́ kí ló wá padà gbẹ̀yìn ẹ̀ ń sìn alábòsí Yínká Olóko alábòsí kí ló padà gbẹ̀yìn ẹ̀ ó lò fòun gba monetization ni mo kí yín sista Moronfáyọ̀ ṣe wà pa sista mi ó ní pé ṣé bó fi ọmọ òun gba owó ni pé sóun rán ẹ ń ṣẹ́ wọ́n lórin yẹn gan ò tiẹ̀ dùn wọ́n ní orin yẹn gan kò ṣe kí ni wọ́n lórin ọ̀hún gan ò tiẹ̀ dùn wọ́n ní kò dùn pé kí lẹ̀ ń kọ́ ẹ má bínú mò ń kà kankan níjà ó lóun ọ̀ràn ẹṣẹ́ ó ló fi ọmọ òun ó ní gbogbo orin òṣì tó ń kọ ó sọ̀rọ̀ ń gbà yẹn ó ní ẹ kán bá yín bẹ Mr. Lawal kí Mr. Lawal kó bá Lizzy sọ̀rọ̀ kó má ṣe gbá kó má ṣàwò ó jáde ó tẹ̀ sí ẹ lójú kò rán ẹ ó ṣe ìpè fún ọmọ ibẹ̀ yẹn ni mo mọ̀ pé ayé ẹ fọ́ rẹ́lẹ̀ Yínká Olóko ní ibẹ̀ yẹn ni mo ti mọ̀ pé ayé ẹ bọ́ rẹ́lẹ̀ ó bí ọmọ méjì torí pé òun ṣe láwáyé olóṣòro èèyàn ṣépè ó ní kíní kan ò ní ṣe kíní kan fún ẹ tọmọtọmọ ó ní ọmọ ẹ máa ṣe kíní kan ọmọ ẹ máa ṣe kíní kan ó dẹ̀ jáde ó ń bẹ̀ ó ní ẹ Lizzy má bínú mo mọ̀ pé nǹkan tí mo sọ bí ẹ nínú ẹ má bínú tó bá tiẹ̀ bí ẹ nínú náà má bínú èèyàn wá mú ẹ lẹ́yìn tó sọ̀rọ̀ yẹn tó jáde tó bẹ̀ ó wá ṣá ẹ sí blocking ó block ẹ pé òun ò fẹ́ ní ẹ bá nǹkan kan ṣe mọ́ ó wá jáde ẹ dúró náà ṣé ẹ lẹ́bí ni ṣé ẹ lẹ́bí ṣé èèyàn kankan ò nífẹ̀ẹ́ yín nínú ẹbí yín ni tó jẹ́ orí Facebook lẹ ti ń wá ìfẹ́ kiri àbí lójú ara yín Lizzy tẹ̀ ń wò yẹn celebrity ni ẹ rò pé ẹ ní oore kankan tí ẹ lè rí lára ẹ̀ èèyàn tó ń gan fúnra ẹ̀ tó ń wá ti jẹ àti mu wá sí orí Facebook kéèyàn máa ṣe show lójoojúmọ́ tó jẹ́ pé àwọn tó gọ̀ Ọlọ́run ní jẹ́ kán gbọ́n tó ń rí lára tó ń rówó lára wọn tí ó ń rí owó tó ń rí ìkọgbà lára wọn tó jẹ́ pé òun gan bó ṣe wà yẹn wá náṣẹ́ lórí Facebook ni ṣé ẹ rò pé oore kan wà tí ó fẹ́ ṣe fún yín kò yé mi lẹ́yìn tí ó wá nù yín ní ọ̀rọ̀ tẹ́yìn jáde tẹ́ ẹ bẹ́ẹ̀ ó wá ṣayín sí blocking bẹ́ẹ̀ ṣe sọ fún wa lánàá èèyàn tó wá block yín tó sọ̀rọ̀ sí yín níta tí ò wojú yín ẹ̀yìn ìgbà yẹn lẹ wá bọ́ síta lẹ́ ń lọ kọrin orin àlùsì kí ló kàn mí ẹ flag show ẹ tí wọ́n ti parí ẹ gbé lọ àwọn èèyàn kúkú ti gbọ́n tí mo fẹ́ sọ ẹ wá lọ kọ orin kan tí ò ní bá yín wáyé ọjọ́ mi mọ́ tẹ́ ń ṣe àgbémọ́ra tẹ́ ń lọ gbé wọn mọ́ra ń bẹ̀ ṣé dandan ni iná fi ń wá ìfẹ́ lórí Facebook ni torọ́rọ̀ yín ò yé mi ṣé ọ̀ràn lèèyàn fi máa ń wá ìfẹ́ ní orí Facebook ní ṣé dandan ni onítẹ̀kọ̀ yìí sì mi rò pé ó ti pé 3 months ṣebí May ni kò tí ì pé oṣù mẹ́ta ẹ wá wo ayé yín lórí.
orí àti Yínká Olóko orí yín bàjẹ́. Ẹ̀yin ló máa tẹ̀sí lójú. Orin wèrè tí àǹtí Yínká lọ́kọ nìyẹn, mo kàn play díẹ̀ fún yín nínú ẹ̀. Orin wèrè tí àti Yínká Láwáyé Olóṣòro, ẹjá gbọ́ díẹ̀ sí ẹjọ́. Lẹ́yìn tó nù wọ́n lọ́rọ̀ tán, èèyàn tó ń kọrin fọ́mọ ẹ̀ yóò ti block wọn, kò rán wọn ṣẹ́ o, ó ti ọmọ ọlọ́mọ ti block wọn pé àní mi ò fẹ́ bá ẹ ṣe, ó ti yí jù fẹ́mi, ó ti gbójù fún èmi, mi ò fẹ́, àní mi ò bá ẹ ṣe, sọ́nà wà ń bẹ̀, ó dẹ̀ ṣàìsí blocking, ó nù ẹ lọ́rọ̀, ó fojú sọ, ó fara sọ, ó fẹnu sọ fún yín. Èèyàn ṣé ẹ lè believe nǹkan tí mo sọ yìí pé lẹ́yìn ẹni tó ti block wọn tó ti sọ̀rọ̀ sí wọn tó ṣépè fáwọn ọmọ wọn ní àǹtí lọ nọrùn orí burúkú sókè tó lọ play tó lọ kọrin òṣì tí ò ní bá wáyé ọjọ́ mi mọ̀ àwọn orin tí ò ní dùn bọ́ǹsùn rárá ni ẹ̀ní mọ̀ bọ́ǹkéwì ni ẹ̀ní mọ̀ wọ́n á ti máa kọrin lọ wọ́n á kàn sí mo ní kíní kan bí bọ́ǹsùn kún ìyàwó náà ń sun ẹ̀ní mọ̀ ìtàn tí n ká ń ṣe ń bẹ̀ àdàgbà jẹ́ra òfù wọ́n ní rádaràdà ń báyàn lẹ́yìn àgbà. Ó ní ẹ delete ẹ gbówó tẹ́ ti fi pátì tó ẹ tí gbogbo yẹn ẹ tí mọ̀ gangan. Orí wa ló mú ọ ó tún kọrin bú wa. Ẹ máa gbálábòsí o. Àti Yínká àtẹ́lẹsẹ̀lẹ̀ tí máa ń ronú ṣé ti ẹ rántí pé ọmọ tẹ́ ẹ̀ kọrin fún ọmọ bóyá 5 years lọmọ yẹn ọmọ ọdún 5 ṣé ẹ rántí pé ilẹ̀ kọrin fún tẹ́ni nǹkan tójú ọmọ yẹn ti rí láyé ọmọ ọdún 5 ẹ wo bí tábòsí báyé yín jẹ́ dé ẹni nǹkan tójú ẹ ti rí tó bá ṣe ọmọ ẹlòmíràn àti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. Ẹ máa gbọ́. Àbẹ̀bí òdì kì í ṣọ́jọ́ orí kì í lè bàbá òkèèyè ní ìdá ọpẹ́ ni mo mú wá pé òkú ṣe lọ́dún. Àbẹ̀bí òkú èmi la òdì ṣọ́pẹ́ fún. Owó ojú àbẹ̀bí rí lọ́wọ́ ọmọ adáhùn tó bá ṣọmọ ẹlòmíràn láti ré kọjá. Ṣé ń gbọ́ nǹkan tójú àbẹ̀bí rí tó bá ṣọmọ ẹlòmíràn àti ré kọjá? Ṣé ń gbọ́ ròṣì lẹ́nu àgbàlagbà? Lẹ́yìn tó wá kọ orin yẹn tán òun náà ló rò mẹ́jọ fúnra ẹ̀ lánàá. Lizzy ò wá pé Lizzy ò pé débi pé ó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé àǹtí Yínká ẹ ṣé o orin tẹ́ kọ fọ́mọ yín o kìnnìkan kò pé Adébímpé ìyá Gideon òun ló wá ṣẹ̀ pé wọ́n papọ̀ fún mọ́ra wọn pé àwòyá ẹ kíra yín ẹ dúpẹ́ lọ́wọ́ ara yín ló wá kí lórí fóònù Adébímpé ló ti kí lẹ́yìn ìgbà yẹn kò dẹ̀ bá sọ̀rọ̀ mọ́. Ṣé dandan lèèyàn fi máa ń ṣe ọ̀rẹ́? Gbogbo ẹ̀dá tí ó bá ti wà láyé tó bá ti jẹ́ wípé ó fẹ́ dá lọ́wọ́ gbogbo èèyàn ẹ máa ná ọrùn òṣì sókè mi ò bá yín ṣe fracas ilé ire náà ti bí mi àwọn bàbá mi wọ́n tọ́ mi dáadáa àwọn òbí mi wọ́n tọ́ mi dáadáa mi ò ṣe fracas o ní ẹ bá mọ bí mo ṣe wà mo ga jù nínú yín ọpọlọ mi IQ mi ó ju ti yín lọ 24 hours ni mo fi ń ronú mi ò kì í sùn kíní kan ayé mi ṣe gbá ayé bẹ́ẹ̀ wá ṣe ń pọ́nra yín létò kò tí ì sẹ́ni tó ṣe ẹ̀sín káàkiri gbogbo inú tíìmù tó ṣe ẹ̀sín káàkiri gbogbo inú tíìmù nígbà tí ọ̀rọ̀ Dorcas ṣẹlẹ̀ nígbà yẹn kò máa kàn ẹ́ lọ́wọ́ kò máa kàn ẹ́ lẹ́sẹ̀ Yínká ó máa jáde bó ṣe ń ṣe update ló ń nọrùn káàkiri bí ọrùn òfàfà ló ń sọ oríṣiríṣi gbogbo àwọn ọ̀rọ̀ tí ó kàn ẹ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ wàá máa sáré lọ máa ṣe update wàá máa lọ ṣe update ó dẹ̀ sọ pé ò sí nínú fracas tí ìjábá wá ṣẹlẹ̀ láàrin speaker kan àti speaker kan tí wọ́n bá máa fà á lọ fà á bọ̀ orúkọ ẹ̀ máa jáde ó wá sọ nǹkan kan ní àná níbẹ̀ yẹn mo ti fẹ́ mú ọ̀rọ̀ ẹ láti fi pẹlẹbẹ ó wá sọ nǹkan kan ní àná ọlọ́mọ àjàrí nǹkan tó sọ yẹn kó má sọ mọ́ ó ní wípé bí wọ́n ṣe wà yìí o ò ní nǹkan kan bá Lizzy ṣe mọ́ ẹ máa gbọ́. She may not know about my show, but when I finished the show, I still called her to tell her about the show. Me, there will be a show, yeah. But you went out to floor me. Not today. I just do me. But I'm not going to have anything to do with you again forever and ever. And everything and ever. I've never had anything to do with you. Anyways,
nígbà tí wọ́n send kìíní ẹ yẹn máa sí ṣe- mi ẹ nígbà máa tí ẹ máa la àwọn ẹ̀dá ẹ máa nígbà la tí ẹnu wọ́n send sókè bí ẹni tó fẹ́ gbé ọmọ tuntun mi bẹ́ẹ̀ yẹn mo kí yín wálé ẹ̀lẹ̀ ẹ káàbọ̀ mà ẹ nọrùn so ẹ ṣe kí ni mọ́ ẹ máa ṣe lọ ni ẹ máa support Lizzy lọ ni ní ayé yín ẹ̀yin gbogbo yín tẹ́ ti sọ ara yín di ìdàkudà tẹ́ ti mú orí yín tó ti padà di àtẹ́lẹsẹ̀ ẹ̀yin lẹ mọ̀ nǹkan tó gbé yín débẹ̀ tí ẹ ti padà lọ mú ara yín tẹ́ ti kó yín sí abẹ́ Lizzy ṣé bá ń sọ fún yín gbà yẹn ó ti kó sí yín nínú ó ti rí yín tán ó ti rí yín tán ó wá ń ga pálẹ̀ gbogbo yín lórí báyìí ó ń ṣe ọ̀gá yẹn ń gún bájá bá ń sínwín ó máa mojú iná kò ṣe dọ́dọ̀ wa kò ṣe dọ́dọ̀ tiwa náà but ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti gbéra yín Fọlákẹ́mi ní kẹ̀mú kí yẹn ṣe ẹ̀yin tó jẹ́ pé ẹ ti gbé ara yín lọ bá ẹ̀yin ẹ̀rí pé ẹ̀yin ló ń ṣe fún ikọ́ tẹ́ sọ́ọ̀sì kò lè work mi ò fẹ́ ní nǹkan kan bá ṣe láago mélòó ẹrù yín lélẹ̀ ẹrù tẹ́ gbé wá ní ẹrù yín ni kí ni mo pè é ẹrù tí ẹ gbé wá ní ẹ wá máa gbé lọ bẹ́ẹ̀ ẹrù tó wà lórí yín ẹrù pé kò ní wọ̀ yín lọ́rùn mo kí yín sísà mi ìyá àbèjì ìyá ìjì rẹ̀ yèyí oge wà ẹ káàbọ̀ sórí ètò sísà mi Dorcas Adéyínká ẹ káàbọ̀. nígbà tí wọ́n send kìíní yẹn sí mi she may not know about my show but when I finished the show I still called her to tell her about the show mi ìdẹ̀rù bí mo bú ẹ nínú show yẹn but you went out to o floor mi o di o ẹ dẹ̀ sọ pé ó ń ṣeré but yín ò dùn mí but I'm not going to have anything to do with you again forever and ever and ever and everything and ever and ever. Ó ṣeré. I've never had anything to do with you. Anyways, nígbà tí wọ́n send kìíní yẹn sí mi. Ní ọwọ́ tó wà yìí, Yínká, ó máa di speaker. Ó máa di fracas speaker mò ń sọ o. Wàá ṣe time tó máa bẹ̀rẹ̀ fracas gọ́gọ́ ló wà. Kò sọ́gbọ́n tó fẹ́ dá sí. Ó máa ṣe fracas. Ní nǹkan tí ojú alábòsí ẹni tó bá ti jẹ́ ṣekúṣẹyẹ nǹkan tí ojú wọn máa ń rí òun lójú ẹ̀rí yẹn ṣe nígbà tí Lizzy dé ó gbé lórí gbogbo èèyàn wá jáde wàá máa búra bẹ́nu ẹ ṣe oh my god wàá máa búra wípé o ò mọ̀ pé Lizzy ṣe èpè fọ́mọ ó máa ní pé ìwọ ò rí o pé Lizzy ṣe èpè fọ́mọ ní gbogbo ìgbà tí ara ń ta gbogbo èèyàn táwọn àfa Akéwùgbà Gold Alájà Kaola tí gbogbo èèyàn ń sọ̀rọ̀ wípé kí Lizzy yé ṣépè fọ́mọ ìwọ jáde ó ní pé ìwọ ò rí ọjọ́ tí Kwame ṣe dá padà ó gbé picture ọmọ yẹn ó ní kàn máa ṣàdúrà fún gbogbo ọmọ tó kù tí Lizzy ń lu sẹ́rẹ́ lé lórí ó rí àwọn ọmọ yẹn máa gbé wálé ọkọ̀ọ̀kan pé kàn máa ṣàdúrà fún irọ́ ló ń pa kò ń ṣe pé ó fẹ́ kí Priscilla sórí picture Priscilla tó gbé yẹn bá wa gbé kalẹ̀ kò sẹ́ni tó rán ẹṣẹ́ máa ṣe warrior olórí burúkú yín tẹ́ wáyé yín wá ṣe máa ṣe lọ gbé picture ọmọ yẹn wálẹ̀ má fi Priscilla má fi jà ó lè sọ fún wa pára bí amọ̀ kan ta ẹ́ nísìn wọ́n ń bú ọmọ ó ṣe jẹ́gbà tí Kẹ́mi Olúnlọ́yọ̀ alábọ̀ ara ó ṣe jẹ́gbà tí yẹn tó gbé Priscilla tó bẹ̀rẹ̀ ló mọ̀ àtọjọ́ tí Lizzy ti ń drag ẹ̀ ń kọ́ nígbà tó kọ́kọ́ lọ ṣe wedding alákọ̀ọ́kọ́ ní Tanzania Lizzy jáde kí ni ò sọ tán orí bó ṣe ń drag ọmọ yẹn kó wá jáde kó sọ̀rọ̀ lásán ó ń sọ pẹ̀lú èpè nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ayé àtayé àwọn ọmọ ẹ̀ ó ń sọ sí ayé ọ̀tá ọmọ yẹn Yínká Olóko ó jáde nígbà yẹn kó nípo fẹ́ gbìjà Priscilla para ọmọ ń ta ẹ́ olórí gbígbẹ bí orí ọká ó jáde nígbà yẹn kó nípo fẹ́ gbìjà Priscilla ara ọmọ ń ta ẹ́ bẹ́ẹ̀ gbà tó yẹ pé ìbẹ̀rù bójú ayé yín ni Lizzy jẹ́ ó wá fi Kẹ́mi Olúnlọ́yọ̀ ó fi kẹwọ́ alábòsí yẹn má fi Priscilla jà gbé picture yẹn wálẹ̀ a máa report ẹ̀ lórí page ẹ̀ ayé agbóná mọ́ ẹ ní orí ìkànnì yìí àá fún ẹ wàá gbé wálẹ̀ tó bá tó bẹ̀ fèsì èèyàn tó fẹ́ bájà lọ́jọ́ mélòó ni Kẹ́mi Olúnlọ́yọ̀ bẹ̀rẹ̀ wèrè ẹ̀ bó ṣe máa ń ṣe ó máa tọjọ́ tí Lizzy ti ń ṣe bọ̀ ni ó máa sọ̀rọ̀ ókè ó rí ti Lizzy àbí Yínká ó rí ti Lizzy tó ń ṣe ti Kẹ́mi nìkan ló rí abunú tó ń tewédú ti Kẹ́mi nìkan ló rí ó rí ti Lizzy orí ẹ̀ ò pé inú ẹ̀ bu kò sí nǹkan míì lórí ẹ ò lè dá ronú o kò máa ń hype ara ẹni kò sí nǹkan kan lórí ẹ tó ju oko náà fi ṣépè fún ẹ o ò mọ bọ́n ṣe ń ronú ó ṣe ẹ̀sìn tí òun ṣe ẹ̀sìn kékeré gbọ́ nǹkan tí Lizzy sọ fún ẹ lánàá gbọ́ nǹkan tó sọ fún ẹ. ó ti yẹn àwọn tẹ́yìn ló ń sùn tì lóṣòdì àbí Wàsíù Àyìndé tẹ́ lọ bá kò lọ́mọ lé iṣẹ́ jẹ́ kó rọ́mọ ẹ̀ nígbà tó yẹ kó rí tẹ́ bá válù ọmọ Wàsíù Àyìndé àtọmọ MC Olúọmọ ẹ̀ ní lọ bá tiwọn náà
nígbà táwa ń sọ fún yín pé gbogbo yín ẹ fẹ́ràn ara yín tí wọ́n bá ń sọ̀rọ̀ pé Ayínká Wàsíù dúró ẹ lọ ṣaṣẹ́wó dọ́dọ̀ MC Olúọmọ ẹ máa nírọ́ ni ẹjọ́ máa tanra yín kí ló sọ fún ẹ̀sìn ó ní Wàsíù Àyìndé tí wọn náà lọ bá tì lọ́rùn ó ní ṣé kò níyàwó àtọmọ ńlé ó lówó tó yẹ kó máa fún àwọn ọmọ àtìyàwó ẹ̀ lé wọ́n ní wọn náà ń kó fún ń gbọ́ ṣé ẹ lẹ fi ń ra àwọn irin tẹ máa ń gbé wá sọ́rùn àwọn ògún bàbá irin tẹ máa ń kó wá sọ́rùn ògòdì gan àwọn èèyàn ló gòdà máa wùyàn tí Yínká bá lo títí ẹ̀ báyìí àfi bí ìgbà tí wọ́n di àjàgà tó wúwo tó ń dì sí lọ́rùn a máa sáré kiri nínú gòdì báyìí ní lámàmì tí ló kí ni wàhálà tóbìnrin ìkóra ẹ̀ sí ẹ́ gbọ́ nǹkan tó sọ fún ẹ ríra yín tán náà. ó ti yẹn àwọn tẹ́yìn lọ ń sùn tì lóṣòdì àbí Wàsíù Àyìndé tẹ́ lọ bá kò lọ́mọ lé ṣẹ́jẹ́ kó rọ́mọ ẹ̀ nígbà tó yẹ kó rí tẹ́ ẹ bá fálù ọmọ Wàsíù Àyìndé àtọmọ MC Olúọmọ ẹ ní lọ bá tiwọn náà torí owó tó yẹ kán fún àwọn ọmọ wọn fi jẹun òun lẹ́yìn náà lọ́gbà lọ́wọ́ wọn sí ọ̀yọ́ lè mọ́mọ́ tí mo lè sọ nípa yín ṣáà gbogbo yín tẹ́ máa ń ṣe òṣì ẹ̀ wá. kò tiẹ̀ wá wo kò wó ṣe fún ẹ rárá Yínká Olóko kò wó ṣe fún ẹ rárá tó bá sọ fún ẹ pé wú lọ tẹ́bọ̀ ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ gangan alábàáhùn lèmi máa ń pè àmọ̀pọ̀ tó ti gbé arúgbó gàlà alábàáhùn lèmi máa ń pè torí bó ṣe máa ń nọrùn sókè yẹn tí gbogbo ọrùn ti gbó mo ti ń plé orin jàre ẹyẹ yọ mi ò láìkè èèyàn tó bá ti jẹ́ ṣekúṣẹyẹ olójú méjì wá ní pé ò ṣe fracas tí spíkà oníkọ́ sọ̀kan wúkọ́ spíkà tí yẹn bá ń bú àwọn èèyàn nígbà yẹn lá máa praise wọ pé wọ́n láǹtí òun wàá máa gbé lọ àti Yínká máa pè yín padà mo máa pè yín máa pè yín ó dẹ̀ mọ̀ pé ó ń búyàn ó mọ̀ pé ọmọ ọlọ́mọ ló ń ṣépè lọ́wọ́ lòun òun nǹkan èso mọ́ ọmọ ọlọ́mọ kan lórí ibì kan òun ṣe kinní kan wọ́n á dẹ̀ máa pè ẹ́ bí a ti sáyé Yínká máa pè yín tá a máa rí pé òun pè wọlé wọ́n á máa láwọn àpè ẹ̀ padà tí Adébímpé tó bá ń búyàn tó ń ṣépè fọmọ ọlọ́mọ kọ́mẹ̀ntì ẹ̀ náà máa rí bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì ẹ̀ wàá máa ṣe jué òṣì káàkiri bí àjẹ́ tó fẹ́ kakọ nísìnyí báyìí ó ti di wú lọ tẹ́bọ̀ ó wá tẹ́ káàkiri gbogbo inú tíìmù ó kù bí tó fẹ́ sá sí báyìí ò dẹ̀ lè dá dúró ó kù kẹ́ máa lo irú yín ló kù tẹ́ máa ń lo fake account fi operate bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ó dẹ̀ good nínú update ló ń gbé update oríṣiríṣi jáde lánàá torí iná jó iná jó alábòsí ọlọ́tẹ̀ ìwọ ni lé ní ìwọ ni lánàá bí ẹkún apọkọjẹ fracas kan lè ṣẹlẹ̀ nsì kíjà kan ṣẹlẹ̀ kórúkọ ẹ má jáde ńbẹ̀ wàá máa gbọ́ àǹtí Yínká sọ pé ó mọ bó ṣe ń tẹnu bọlẹ̀ wọ́n láwọn ọ̀ràn iṣẹ́ wọ́n lórí òṣì tó ń kọ káàkiri wọ́n láwọn ọ̀ràn wọ́n ní ṣe bó fi ń gbowó ni Lizzy ní kó lọ delete ẹ̀ Yínká Olóko òráyé ẹ lóde àbòsí ò jẹ́ kó iṣẹ́ onípo fẹ́ ṣe tíátà ló fi bẹ̀rẹ̀ ńgbà yẹn bóyá o fẹnu tú ẹgbẹ́ káná fi lé ẹ a rí àwọn old picture tó dàbí asínrín nínú ẹ̀ báyìí bóyá wọ́n lé ẹ nígbà tó fẹ́ fi àbòsí ká máa tẹnubọlẹ̀ fi tú ẹgbẹ́ náà fi lé ẹ sẹ́yìn ó tún yá olóògbé gbá orin ó kọ yẹn náà orí kọ kó wá tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ oko iṣẹ́ ìránṣẹ́ oko yẹn náà nígbà kan ló níyì nísìnyí ó ti tẹ́ oní bí over 1 million followers ló ní bẹ̀ yẹn àbí over 1 million ló ní followers wàá upload fídíò èèyàn mélòó ló ń wò ó comment mélòó ló ń ní ó ti tẹ́ òmò èyí tó fẹ́ ṣe jẹun wàá máa pariwo ìwọ ó ti ṣiṣẹ́ nínú play rí pilot bóyá pilot ló tẹ̀ máa ń pera ẹ̀mí mọ̀ ẹ ti ṣe kinní kan rí ògo àtijọ́ ni wọ́n máa ń sọ ó kì í sọ ògo ìsín nítorí inú Ọlọ́run ò dùn sí ẹ inú Ọlọ́run ò dùn sí ẹ ẹlẹ́dàá gbogbo àwọn ọmọ ọlọ́mọ ó ń bínú sí ẹ ó ń bá ẹ jà ẹlẹ́dàá àwọn aláboyún tí Lizzy ń ṣépè fúngbà yẹn ó ń bá ẹ jà táwa bá ń sọ̀rọ̀ níbí ìwà máa jáde ńbẹ̀ yẹn wàá máa sòṣì ọ̀rọ̀ wàá máa fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí wa wàá ní wọn ò tọ́ wa wàá ní ànífẹ̀ẹ́ àṣe kinní kan la ṣe ń sọ̀rọ̀ kinní kan la ṣe ń jà Lizzy dẹ̀ ń sọ oríṣiríṣi ó ń ba ayé jẹ́ lójoojúmọ́ ó wà lábẹ́ òun pàtẹ́wọ́ fún un ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ lánàá ó ní tógun bá dìde gan fún Lizzy táwọn èèyàn ń kò bó ó ló máa ń gbadé bíi pé wàá máa sunkún tiẹ̀ bàjẹ́ ayé ẹ̀ ta oníwà máa sunkún ìwọ tẹ́ pé ò sunkún tẹ́lẹ̀ ojú ẹ̀ pọ́n
ojú ẹ pọ́n bí iná ni gbogbo nǹkan tí obìnrin fi máa ń wùyàn kò sí ní ara ẹ o tún wá ní ìwà tóbìnrin máa ń ní o ò lẹ́ràn ọ̀fẹ́ lára ìwẹ ò lè jẹ́ káwọn èèyàn fẹ́ràn ẹ mo gbà ẹ́ nímọ̀ràn nígbà yẹn mo ní kó lọ gé irun orí ẹ mo ní dàda tó ń gbé kiri tí ò bá ti jẹ́ ibẹ̀ náà sokùn ẹ̀mí ẹ sí Yínká wípé tó bá gé o máa kú mo ní kó lọ gé kó jẹ́ kátẹ́gùn fẹ́ sí ẹ lórí kó bu omi sórí kó lè ronú béèyàn ṣe máa ń ronú àbùkù ẹ̀tẹ́ ló máa ń kàn ẹ́ káàkiri àbùkù ẹ̀tẹ́ ló máa ń kàn ẹ́ àwọn míì á ṣe àbòsí wọn àtẹ̀ máa fún wọn ń tọrọ kọ́bọ̀ títí ẹ ò tún bá owó dé títí ẹ ò bá owó dé wọn kì í fún ẹ lówó wọn kì í fún ẹ láṣọ wọn kì í fún ẹ lẹ́bùn o ò lè lọ Nàìjíríà kó ní kó fans kan jọ o ò ní fans níbi tó le fún ẹ dé mi rí bí tí wọn ti máa ní million followers tó dẹ̀ ní fans pé àwọn ẹgbẹ́ mi àwọn fans tèmi lé wọn wá kí mi ò ní ta ló fẹ́ bá ẹ ṣe àbòsí o ti bà títí ẹ jẹ́ wàá máa tẹnubọlẹ̀ nígbà tí Lizzy iṣẹ́ èdè borúkọ ẹ ṣe jáde náà nìyẹn ní ìgbà tí fracas le ìjà ewé ìjà ayé tíjà yẹn le gan nígbà yẹn ṣe bí bá ṣe rí nìyẹn tó torúkọ ẹ jáde kó ń bá wọn Àbíkẹ́ ṣe ó dẹ̀ ní bá wọn ṣe níta tàbí sísá mi o àbí kí ló padà ṣẹlẹ̀ sí ẹ níjọ́ tàbí kẹ́nà fẹ́ tẹ̀ sí ẹ lójú kí ló padà ṣẹlẹ̀ sí ẹ ṣáwọn fans nìyẹn àwọn òkú ayé ṣáwọn èèyàn gidi nìyẹn àwọn tó wá máa láwọn àwọn ń dó orúnkún èèyàn kan làwọn ń dó ṣáwọn àwọn èèyàn gidi ló ń tẹ̀lé Yínká yẹn bóyá ní Yínká gan máa mú gbó àwọn amúgbó àwọn èèyàn kó fans jọ àwọn èèyàn kó olówó jọ wọ́n kó àwọn èèyàn gidi àwọn èèyàn oríṣiríṣi wọ́n kó wọn jọ àwọn èèyàn tó dẹ̀ rí èèyàn kó náà àwọn tó kó dọ̀tí àwọn tó kó egun eléegun wọ́n kó wọn sọ́dọ̀ àwọn náà láwọn ní fans àwọn tó jẹ́ wípé wọ́n kó àwọn tó jẹ́ pé wọn ò ní ìsinmi ìjà ní títí wọn àwọn náà tẹ̀ ṣáà léèyàn kan bẹ́ẹ̀ tí Yínká àwọn amúgbó àwọn èèyàn bíi ìyá Gídíọ̀ àwọn ní fans ẹ̀ ọ̀bọ́lọ́mọdúnmọ Kẹ́mi ọmọ gbọ̀n àwọn èèyàn tí wọn lè náwó wọn sókè níta pé àwa ẹgbẹ́ Yínká lélẹ̀ kò lẹ́ràn ọ̀fẹ́ lára inú ẹ̀ ò kì í dùn ẹ wo bó ṣe múra ní táìmù kan náà sọ̀rọ̀ ọ̀rọ̀ Queen Naomi tó múra kọ́kọ́ sọ̀rọ̀ Queen Naomi nígbà yẹn inú ẹ̀ ò kì í dùn ẹni bí ní tẹ bá ti rí kíní kan sọ pé wọ́n ní kíní kò dáa ó ní ìta òun lẹ rí ẹ̀ wọnú òun ẹni tó bá ti rí ìta ẹ ti máa mọ bínú ẹ̀ ṣe rí ó máa ṣe ẹ̀sìn yẹn títí tó fi máa darúgbó ni Yínká tí ò bá jáwọ́ nínú ìwà wèrè ìwọ òṣì gbọ́ bí Lizzy ṣe sọ̀rọ̀ sí ẹ ó láti jẹ àtimú ló ń bá kiri ó ní àti jẹ àtimú ló àwọn ìjà tí ó kàn ẹ́ ló máa ń dá sí ló jẹ́ kí n béèrè wípé ṣé o ò lẹ́bí ni ṣé o ò lára bí wọn ò fìfẹ́ tó ẹ o ò rífẹ́ níbi tán ti bí ẹ ṣé kò sífẹ́ ni torí ẹni tó bá nífẹ̀ẹ́ tó láwọn èèyàn tó nífẹ̀ẹ́ lọ́rẹ̀ẹ́ lẹ́bí lọ́kọ láwọn ọmọ ẹ rí lára ẹ̀ níta á sọ̀rọ̀ ìfẹ́ á hùwà ìfẹ́ á ṣèṣe ìfẹ́ níta bẹ́ẹ̀ tí Yínká ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lórìn bóyá ló máa ń rẹ́rìn lẹ́ẹ̀mẹ́ta nínú ọdún bóyá ló máa ń rẹ́rìn lẹ́ẹ̀mẹ́ta nínú ọdún kan àmúra kankan sọ̀rọ̀ tí ó kàn torí tó bá jẹ́ ni tó fìfẹ́ tọ́ ni ẹ tó dẹ̀ nítorí ìfẹ́ Yínká Olóko nígbà tó mọ tán wọ́n kú ẹ mérò tẹ́ bá ń gbọ́ wọ́n kẹ́ran mérò tán dà ẹ mérò nígbà yẹn tán gbé ẹ lẹ́yìn lọ́dọ̀ MC bíi kí ló mọ MC báyìí tó mọ̀ rí àfi bíi pé o pàdé Jésù àfi bíi pé o pàdé Jésù bó ṣe jẹ́ agbádùn mọ́ nìyẹn tó bá ń ṣe show téèyàn kan bá comment wàá máa sọ fún wọn pé ẹni yẹn gọ̀ ọ̀rọ̀ yẹn jẹnu ẹ̀mí òun ṣe ara yín no ẹ má ti torí pé mò ń jókòó síbi ṣe show fún yín àwọn tí mò ń bá ṣe àwọn èèyàn tí mo mọ̀ ní Nàìjíríà yẹn wọn ò lè fọwọ́ rọ́ mi sẹ́yìn níbi tí mò ń wọ̀ ní Nàìjíríà níbo ló ń wọ̀ èèyàn gidi mélòó la rí ẹ mọ́ èèyàn gidi mélòó la rí ẹ mọ́ ìmọ̀ tí wọ́n mọ MC àbí kílẹ̀ ń pè tẹ́ ń gbé kiri yẹn
àwọn nǹkan mọ̀ tó jẹ́ wípé kò síbi tó lè wà wọ́n á lọ bá níbẹ̀ wọ́n á lọ ṣe kinní bọ̀ ẹ̀yin tó wáyé pé ẹ ti tìdíbọ̀dí tó yẹ pé wọ́n ó ní nǹkan tó gbé yín lọ síbẹ̀ ẹ ti ṣe ẹ ti jẹ lọ nìyẹn ó ti tán ẹ̀yin lókùtà ẹ wá máa wora yín mọ́ ẹ wá máa wora yín mọ́ pé mi ò bá jẹ́ side chick MC kò sí problem tó bá jẹ́ 5 years ló tó kàn mí kò sí wàhálà màá ṣàmà tẹ̀lé wọn kiri ọ̀gá làbújá ìwọ náà kàn máa káwọ́ sókè ni bí kí ló mọ mọ́mí Fúnkẹ́ Bello mo kí yín ẹ káàbọ̀ bí kí ló mọ MC síbà tí madam Ọbánlá tó kú ẹ lẹ́yìn tó dọ̀ ẹ̀ pọ̀ mọ́mọ́ tó tán gbé ẹ lọ kẹ́ máa wo kíní burúkú ọ̀dàlẹ̀ yìí wọ́n ṣe gbé lọ báyìí ó kàn yọra ìkóònù ẹgbẹ́ yẹn ni ó lọ lo ìyá yẹn kó fi ẹ́ńtà kó fi wọ ibi tó fẹ́ wọ̀ kó fi mọ àwọn tó fẹ́ mọ̀ kó fi mọ àwọn tó fẹ́ mọ̀ ó kàn yọra ìkóònù nínú ẹgbẹ́ wọn ni ó kàn ṣe update ni pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹgbẹ́ wọn tó ń ṣe o òun ti yọra òun ò sí bẹ́ẹ̀ o ó dẹ̀ wá ṣe show labari tó bá ti lọ Naija ẹni tó yẹ pé ó máa ń yọ káàkiri tó bá lọ Nàìjíríà tẹ́lẹ̀ lábá máa ṣe MC o bàbá òun o dádì mi náà lẹ máa ń sọ tẹ́ fi máa ń gbé nǹkan sí nǹkan ọ̀dàlẹ̀ ṣe bí bó ṣe dá kí lorúkọ ẹ̀ nìyẹn Ọbánlá ṣe bí bó ṣe dá Ọbánlá nìyẹn kéèké bí dùn káàbọ̀ Sister Sarah Chinwe mo kí yín àbígbẹ̀yìn Elédùmarè ẹ̀ káàbọ̀ mà bó ṣe dá Ọbánlá nìyẹn tó di LMC ọ̀ràn dandan ẹ tún ṣe tán bẹ́ẹ̀ òun ni Lizzy ń sọ yìí tí ẹ bá sọ̀rọ̀ débẹ̀ kò ní sọ àwa rò pé torí nǹkan tẹ́ bá fi hàn wá la máa ń rí a rò pé ẹ lọ kí tátìmí a rò pé ẹ lọ kí tátìmí nìkan ni àtàwọn wo ló ń jẹ egun àwọn ọkùnrin ṣá báwo lẹ ṣe máa rí ẹran tẹ́ máa ní egun lẹ fẹ́ jẹ ẹni tí òun ṣe bí obìnrin ẹni tí òun kò kí múra kò ní ẹ̀kọ́ ẹ̀ lè rí makeup lójú ẹ̀ á máa làágùn ẹni tó ń lo cream tó yẹ kó tó bá ti rìn nínú òrùn báyìí á máa làágùn ẹ̀ mọ́rú òórùn tó máa wà lára ró èèyàn bẹ̀ àbí kẹjọ kẹsùn tí ró èèyàn bẹ̀ yẹ kó di lóru kí fìlà jábọ́ kí irun tú sílẹ̀ kó wá dàbí pé gbé win wọlé àwọn èèyàn míì láyà gan kẹbẹ̀ rere kí fìlà tú irun tó yẹ kó ti ń kanlẹ̀ Godwin mo kí yí ẹ káàbọ̀ ẹ kọjọ́ mẹ́ta kí irun kíkiní tú kí fìlà tú irun tó ti ń kanlẹ̀ yẹn òórùn kan lá máa jáde láti bẹ̀yẹn lọ́tọ̀ wọn ò lè máa fọ lójoojúmọ́ wọn ò lè máa fọ lójoojúmọ́ òórùn kan á máa jáde láti bẹ̀yẹn kankan tún ṣí abíyá èèyàn tó tá máa làágùn ṣìọ̀ṣìọ̀ báyìí gbogbo ara máa dán ni tá máa làágùn ẹ̀dẹ̀ máa wọn tó bá ń lo cream tó máa ń rìn nínú òórùn tó ń làágùn báyìí wọ́n á wá red gbogbo ojú á wá fọ́pọ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ tó bá jẹ́ pọ́kùnrin náà ẹ̀gẹ̀rẹ̀ ní Yínká tiẹ̀ tí wò ó fi gbowó báǹkì alábòsí wọn ò ráyé wá wọn lálábòsí á máa kọ́lé wọn á máa ra gold àtúbọ̀tán alábòsí kò kí dà òun ló ń ṣe àtúbọ̀tán ló dé bá Yínká Olóko àtúbọ̀tán ló dé bá Yínká Olóko ó wá di iwájú ilé ògbà ọ̀nà ògbà tó ń ṣe wé àràgbà ta ló fẹ́ lọ sábà mo rántí láyé ìgbà kan tí ẹnu bá ti ré ba lẹ́sẹ̀ bẹ́yẹn táwọn èèyàn bá ti ń wá fún a máa pè á máa ṣe gbogbo ẹ̀ wọ́n á jáde wọ́n á ba bẹ̀bẹ̀ ní ìsìta ló fẹ́ lọ bá ẹnu Adébíyìnpé òtọ́rọ̀ Adébíyìnpé fúnra ẹ̀gọ́ òun náà wà nínú bondage Lizzy òun gbogbo wà nínú bondage Lizzy kò sí bó ṣe fẹ́ jáde kò wọ́n bí àkùnsílẹ̀ máa sọ lẹ́yìn mi ẹ̀yìn lẹ́tí máa sọ wàá lọ pé mọ́mí Àbíkẹ́ kí náà ń jẹ́ promotion wàá dẹ̀ gbé Adébíyìnpé síbẹ̀ wàá sunkún sí wọn lọ́rùn ó tán ibi tí ẹ ti máa ṣe náà nìyẹn kò sẹ́nì kankan tó tó bẹ̀ kò sí ẹnì kankan tó tó bẹ̀ nínú yín Adébíyìnpé ò lè gbà ẹ́ Àbíkẹ́ ò lè gbà ẹ́ ajá sábẹ̀ pẹkùn sábàjá lòun àti Lizzy jọ ń ṣe fúnra wọn èmi ò rẹ́ni tí irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí rí o Ọlọ́run ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáà tí Yínká yìí ó burú jáì kí la gbé kí la jù alábòsí lọ gbé picture Priscilla lọ gbé wálé a máa report ẹ̀ ó ṣe jẹ́gbà tí Kẹ́mi Olúnlọ́yọ̀ tó ń ṣe tó ṣe gbé Priscilla ló tó mọ̀ àtìgbà tí Lizzy ti ń gbé kí ló dé tó ṣe nǹkan kan gbà yẹn òkè ara ọmọ ọ̀tá ẹ̀ nígbà yẹn àbí ẹ̀rù ń bà yín nǹkan tẹ́ wàá fẹ́ kó ṣẹlẹ̀ sí ṣé bí gbogbo yín ni mo sọ fún nígbà tí ìṣẹ̀lẹ̀ láabi tó máa ń ṣẹlẹ̀ láàrin Lizzy àtàwọn tó bá ti bá ṣe rí tó ṣẹlẹ̀ lọ́dún náà láàrin òun àti Anna Mayowa
adẹ̀jáde àsọ̀rọ̀ mo wá ní Adébímpé à ń lọ ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ àtẹ̀yìn tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀kú ń bẹ̀ ẹ lo opportunity bí Bísí ṣe kúrò ń bẹ̀ yìí ẹ fi da gbogbo ẹ̀rú ẹ̀yin tẹ́ bá fẹ́ kúrò ẹ̀yin náà tètè kúrò mo ní ẹ̀yin náà ẹ ṣe kí ni ẹ̀yin náà ẹ tètè ṣe kí ni ẹ tètè kúrò tí ẹ bá ti tètè kúrò sí ayé abúyín papọ̀ mọ́ Anamáyọ̀wá bọ́n ṣe ń bu lọ́wọ́ sí kò pátá parí show yẹn ọba ńlá abẹ́ jáde ọba ńlá ìyá oníyà kò gọ́ra ẹ̀ ó jáde àrùn papọ̀ mọ́ Bísí bá a ṣe ń rún Bísí ń gbà yẹn là ń rún ọba ńlá wọ́n ní bùkún ní fọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe ẹ̀yin ẹni ọrùn iṣu làparò kú sí ṣẹ́tìrì wọ́n dẹ̀ ní aburú tójú yín rí lẹ́yìn ojú títà lọ nígbà tí ẹlẹ́kẹ̀rọ̀dọ̀rídín ẹlẹ́nu ọmọdé tó máa ń ṣe show Ṣọlá tí ò rẹni wò tó ń ṣe show òun náà ń ganu sí ọ̀rọ̀ government Lizzy ní ẹ̀yìn lòun ti pè pé àǹtí Ṣọlá ó kọ́kọ́ ti sọ̀rọ̀ sí níta lórí show ó ti kọ́kọ́ sọ̀rọ̀ sí níta ó wá lọ bá lẹ́yìn pé àǹtí Ṣọlá àní tẹ́ bá fẹ́ wà lọ́dọ̀ ti tèmi mo ní tẹ́ má sọ̀rọ̀ síjọba èmi ni mo wà Nàìjíríà wọ́n á lé mi lẹ́ ń ṣiṣẹ́ fún tí ẹ bá ti lè stop ẹ jẹ́ kí kálukú máa lọ́ọ̀lọ́ ẹ̀ ìyẹn náà ya tètè ó gbẹnu dání ṣóò tí Lizzy bá ṣe ẹni tí Lizzy bá ti mú mẹ́nu tí Lizzy jẹkù òun á gbé òun á máa jẹ yẹn lọ tí Lizzy àtó fi gbéyàn mi wà ayé yín ta gbogbo yín ayé yín ṣe kí ni ayé yín ta bí gúgúrú gbogbo yín ní ìsìn táwa kọ yín lọ́gbọ́n gbàbí má gbàbẹ̀ má gbàbí tí kí lórúkọ ẹ̀ tí òun rọra gba ibẹ̀ tó gbàbẹ̀ wọlé ìyá ọba ńlá ìyá tó ṣàpù bàjẹ́ òun tètè gbàbẹ̀ yẹn arọra mú gbogbo wọn akó wọn papọ̀ abú ọba ńlá abú Bísí lẹ́yìn náà pọ́sàpọ́ndà akó gbogbo wọn papọ̀ abú wọn nísìn àwọn ẹni ẹlẹ́ni wọ́n ti ń jẹ ìgbádùn kò sẹ́ni tó rántí tí wọ́n mọ̀ sí kálukú ń ṣe tiẹ̀ ẹ̀yin tẹ́ wá ní àwa ní òye wàhálà ló máa pọ̀ jù ẹ mà ti há tẹ́ bá ń gbọ́ ó ti há tẹ́ bá ń gbọ́ ó ti há ẹ rí pé ẹ ti há gidi gan ni nísìn Adébímpé ó há láyé lọ́run ó há ní ayé lọ́run because mo mọ̀ pé ìrònú á máa bá bó ṣe wà yẹn wípé ayé òun o ọjọ́ tó bá máa kan òun náà báyìí ọjọ́ tó bá máa kan òun náà báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ àánú Yínká kọ́ ló máa ṣe Adébímpé àánú kí lorúkọ ẹ̀ Yínká kọ́ ló ń ṣe Adébímpé á máa ṣe àánú ara ẹ̀ nínú ilé pé ó máa ti ń kan òun bọ̀ díẹ̀díẹ̀ ó máa ti ń kan òun bọ̀ díẹ̀díẹ̀ kí ní burúkú tó ń han mọ́ gbogbo èèyàn tó ń han eyín mọ́ gbogbo èèyàn báyìí sóhun kọ́ ló kàn tó bá jẹ gbogbo nǹkan tó ń jẹ tán àánú ara ẹ̀ ló ń ṣe ẹṣẹ́ ìyá mi àánú ara ẹ̀ ló ń ṣe pé ó máa kan òun náà lọ́jọ́ kan bóyá àwa tí màwọn tó fẹ́ wá ṣe spíkà tán fẹ́ gbìjà tiẹ̀ lọ́jọ́ tó kan ẹ̀pàgbó yí mi ká ó sì tún ó ta sẹ́pàgbó yí mi ká lánàá ó ní brọ́dà mi tó wá gẹṣin lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tẹ́ ẹ ṣe níbẹ̀ ló fi máa sọ̀rọ̀ sí yín gbogbo bẹ́ẹ̀ ṣe jẹun ọjọ́ tí Ìyá Gideon jẹun tó ń láwọ́ gbilá ọmọ bá mú kí yín ọjọ́ tí Mọ́mì Bọ́lájí Dàìró mú kí n mà ọjọ́ tí Ìyá Gideon jẹun tó ń lá ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ló máa fi bù aṣọ tó gbà ó máa fi bù ṣé wàá rí ti Ìyá Gideon níbi tó máa fi wọ́ọ̀sì ju gbogbo wa láti mọ̀ pé tó bá sọ pé èèyàn ń ṣe òfófó ní ayé Ìyá Gideon gbégbá orókè lórí ìkànnì yìí Ìyá Gideon ṣe kíní kan òfófó ló ń jẹ́ wàá máa gbọ́ má gbé mi sí spíkà sọ fún pé bí skẹ́ẹ̀tì tó dọ́kọ̀ ẹ̀ pa sọ síta pé ṣe bóun ló dọ́kọ̀ ẹ̀ pa nígbà tó dọ́kọ̀ ẹ̀ pa tán má gbé sóògbé mi sí spíkà á wá faṣọ bu ẹnu wá ní ẹ nígbà tí spíkà ẹ tí. ẹ má bínú jàre mo sáré bọ́ ọmọ mi sọ̀rọ̀ ni ṣé mo
ìyá kí lorúkọ ìyá Gideon àwọn eléyìí ń ṣe àbòsí a wá faṣọ bu ẹnu wà á máa gbọ́ sọ àní kò sọ má gbèmí sí spíkà má gbèmí sí spíkà nígbà tí ìyá Gideon nígbà tí bísítẹ́ẹ̀tì tó dọ́pọ̀ ẹ̀ pa sọ fún àní kò sọ wípé Sàláwà Àbẹ̀ní tó gbé fọ́kọ ọkùnrin ńkọ́ tí wọ́n gbowó lórí ẹ̀ tán gbẹrù lórí ẹ̀ tóun àti Sàláwà Àbẹ̀ní lọ́dún ẹni yẹn sọ má dárúkọ mi o so ibi tí ìyá Gideon yẹn tó ti máa burú nìyẹn níbi tó ti máa burú nìyẹn torí mo mọ Lizzy ó máa gbé ṣáàtì wọn jáde a wá kọ́kọ́ lọ play show tí ìyá Gideon ṣe fún nígbà tó fi wá play voice note a wá kọ́kọ́ lọ gbé show yẹn a wá play ẹ̀ ọgbọ́n yẹn làwọn náà ń dá ìyá Gideon Bukky Jesse ṣe pé ẹ mọ nǹkan tí Lizzy ti ṣe fún Bukky Jesse ọgbọ́n yẹn náà ń dá tó ń ṣe ti ọmọ oníkọ́ yẹn kó lọ close mọ́ Lizzy ẹ mọ̀ pé yẹn tó má ti fún lówó òṣìṣẹ́ lọ nìyẹn ọgbọ́n yẹn náà ń dá pé kó lọ close mọ́ Lizzy láti lọ kó gbogbo àwọn èèyàn tó mọ̀ pé ó lè support ẹ̀ tí wàhálà yẹn bá ṣẹlẹ̀ gbogbo àwọn tó bá ti wá fún Adébímpé báyìí Bukky akọ̀jáde ni a kàn máa support Adébímpé ọgbọ́n tó ń fẹ́ dá nìyẹn gbogbo nǹkan tó ń ṣe yẹn wọ́n ń ródán Lizzy ni bẹ́ẹ̀ tó bá kan ti Adébímpé àwa ò ní support Lizzy pẹ̀lú òtítọ́ tó bá wà nídìí ẹ̀ a máa sọ wèrè tí Lizzy yà lé ní Adébímpé ni tó bá dìgbà yẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún wa nìyẹn ẹni kò lè ṣẹlẹ̀ ẹni pé kò lè ṣẹlẹ̀ Yínká ọjọ́ tí Yínká ń sọ gbogbo ẹnikẹ́ni tó bá lè mi àti Lizzy bó ṣe wà yẹn a máa jà ẹni yẹn á dúró pẹ́ kò lè ṣojú ẹ̀mí ẹ̀ èmi tí bá dúró tì yàn mo dúró tì nìyẹn ṣe fẹ́ pa ni ṣe fẹ́ ṣe kinní kan ni bí sì sọ jù bẹ́ẹ̀ lọ Yínká kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kàn ẹ́ òye Yínká kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kàn ẹ́ òye ẹ̀sìn tí ayé ń retí lára rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kàn ẹ́ òye ẹ̀sìn tí òjò ẹ̀sìn tí gbogbo aráyé ń retí kó máa rọ̀ sórí rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kàn ẹ́ òye ṣíwájú ẹ̀sìn tí tiẹ̀ kò lè tètè lọ kí ni reason tí kò ṣe lè tètè lọ ni pé o ní team o máa sọ pé o sí nínú fracas so gbogbo àwọn èèyàn tí Lizzy ti ṣépè fún nígbà tí wọ́n support Lizzy wọn ò lè dáríjì ẹ̀ èèwọ̀ wọn ò ní dáríjì ẹ̀ gbogbo àwọn èèyàn tí kí ni mo sọ àwọn èèyàn tí Lizzy ti ṣépè fọmọ wọn nígbà tí wọ́n ṣe kí ni tí wọ́n tó ń support Lizzy wọn ò lè dáríjì ẹ̀ ó wá fẹ́ jáde nísìnyí ó fẹ́ wá manipulate wa àbí ó fẹ́ máa sọ fún wa pé ìjà ọmọ ló ń jà ìwọ fẹ́ràn ọmọ abiyamọ ni ẹ ìwọ ń ṣàbíamọ abiagba ni ẹ Yínká Olóko abiagba ni ẹ kódà àwọn ò gbọ́dọ̀ sọ pé olóyún obímọ rí ẹnu ara ẹ ló fi sọ oní tí Lizzy bá ṣépè fọmọ yín ó ṣe èpè fọmọ yín nìyẹn ó ní ó ṣépè fọmọ yín nìyẹn ó lẹ́yìn kọ́lẹ̀ mọ nǹkan tẹ́ ṣe fún ṣé o lè wá jáde nísìn kó máa sọ fún wa nǹkan tá a ṣe fún Lizzy Adébímpé wá ṣe ṣó ṣé Yínká ò kì í sọmọ ẹ mọ́ ni ìyá Gideon olófòfó aṣọ àwọn olófòfó ni òkì tó lẹ̀ àwọn olófòfó ló máa ń waṣọ bó ń fò káàkiri ó lè gbèjà Yínká mo rántí wípé tí ìjà bá da Yínká àtàwọn èèyàn mi pọ̀ wá fò jáde ó máa bẹ́ jáde ni wàá wégele orí burúkú kan tó máa ń wé sórí ni wàá máa ranjú fò ni wàá máa sọ̀rọ̀ yà ni wàá máa sọ oríṣiríṣi pé Yínká ọmọ ẹni Yínká àbúrò ẹni Yínká ọ̀rẹ́ ẹni ó ní ṣe ṣòkò gbìjà Yínká àbí ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ sí Yínká lójú ara ẹ nísìn ó rí pé Yínká ti gbẹ ni ó lè jáde kó gbìjà Yínká bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nínú fracas nígbà kan àṣé nǹkan kan wà tó lè gba ọ̀rọ̀ lẹ́nu yín àṣé nǹkan kan wà tó lè sọ yín di ẹni tá máa kùn sínú àṣé nǹkan kan wà tó lè jẹ́ kẹ́ ẹ rí ọ̀rọ̀ tí ẹ ò ní sọ ẹ ti bọ́ sí páńpẹ́ ayé o bóyá ẹ rántí bó ṣe ṣẹlẹ̀ ìyá Gideon mọ̀ pé yẹ kẹ́ jáde kẹ́ wá ṣe show kẹ́ support Yínká ṣó yẹ kó jẹ́ Yínká nìkan nírú táìmù tó wà yìí kéèyàn kankan dẹ̀ máa support ẹ̀ ládùúrú ṣẹlẹ̀ aburú tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ẹ̀sìn bóyá ẹ gbọ́ ẹ kọ́kọ́ gbọ́ ẹ gbọ́ ilé iná ẹ jẹ́ ń play ọkọ̀ ìfún yín.
ẹ jẹ́ n play ọkàn ìfún yín. Èèyàn kan sẹ́ni fídíò àti Yínká sí mi. Àti Yínká TNT yẹn tiẹ̀. Èèyàn kan sẹ́ni fídíò àti Yínká sí mi. Mo ṣe wọ́n ṣe mọ̀ àti Yínká TNT ni. Àti jẹ́ àti mú màlá àti Yínká wá ti wọn. Àti jẹ́ àti mú màjẹ́ káàtì Yínká mọ̀ nǹkan fẹ́ ṣe tiwọn. Jáde jà tí màá ní. láàrin yẹn Lizzy ò parọ́ o torí tí ò bá jẹ́ pé Ọlọ́run fi àti jẹ àti mu èèyàn síbi tó nira kò ní mú ìyá over 50 kó máa jáde lọ́dọọdún kó máa kọrin tó bá dẹ̀ ti kọrin yẹn tó wá nú ẹ lọ́rọ̀ bóyá nǹkan tí Lizzy wa máa ń wò ní pé àwọn fọmọ yìí pa owó yẹ ká kó máa ṣe àìfún wa dà wàá máa lóun kọrin òṣì òdẹ ra nǹkan fọmọ mi rí ta ló rán ẹ ń ṣẹ́ wàá máa lóun kọrin òṣì ó fọmọ mi pa owó ó òdẹ kí ló rà fún Florida rí ó òdẹ ra nǹkan fọmọ mi rí wàá kàn máa ní ìwọ grandma kinní kan ìwọ godmother kinní kan bóyá nǹkan tóun máa ń wò nìyẹn torí tó bá ti kọrin yẹn tó bá ti retí kó fẹ́ wá sọ̀dá mẹ́wàá tí wọn ò rí báyìí ó kàn máa tẹ̀ sójú ẹ̀ fún ẹ every year ló máa ń sọ̀rọ̀ sí ẹ ó máa wá bẹ̀bẹ̀ ó láti jẹ àtimu ni tí ò bá ń ṣe àtijẹ àtimu lóòótọ́ tó mú baálé ilé kó máa jà sẹ́kùn ẹran kí la bá tí ò bá jẹ́ kàtìkàtì irú orin òṣìwò lẹ́ nǹkan tẹ̀ ń sọ pé ọmọ ọdún 5 nǹkan tójú ẹ̀ ti rírí láyé tó bá ṣe àgbàlagbà míì ní á ti kú ọmọ ọdún 5 ọmọlọ́mọ tí ò mọ kankan kò mọ nǹkan táwọn ṣẹlẹ̀ nílé ayé tí ẹni kó jẹun kó sùn kó ṣeré kó jẹun kó sùn ìrírí wo lọmọ ọmọ ọdún 5 ìyá ẹ̀ wà láyé bàbá ẹ̀ wà láyé kò ṣe pé ó ti kú kò ṣe pé àwọn òbí ẹ̀ ti kú pé wọ́n wá gbé síbì kan wọ́n ń gbọ́jà lé lórí ó ń kiri ọjà kò sí yẹn ń bẹ̀ tí ò bá jẹ́ àìrọ́rọ̀ sọ ìyàwó tó lọ́dọ̀ ọkọ òun lòun wá sùn kí ló fẹ́ fa orí burúkú tàgbàlagbà ayé over 50 á máa kọrin pé ìwọ̀n mi nǹkan tójú ọmọ ẹ̀ ti rí láyé kinní kan ọba ṣàgbàlagbà míì ní á ti kú tipẹ́ kátìkátì ni kò parọ́ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kátìkátì ni láàrin yẹn kò parọ́ ó kí ọmọ 4 years ni ẹ̀ bro kó ti pé 5 years ni. Ó máa ń jábọ́ lẹ́nu rẹ̀. Ẹ mọ̀ pé bàbá àjẹsẹ̀ ó ṣọmọ ọlọ́mọ. Ẹ mọ̀ pé Mohbad kì í ṣọmọ ọlọ́mọ. Ẹ mọ̀ pé Lizzy Anjorin Tádò tó ṣe ra fóònù fún Sàríyù kò kì í ṣọmọ ọlọ́mọ. Ẹ mọ̀ pé Florida ò kì í ṣọmọ ọlọ́mọ. Àti nǹkan ò máa gbádùn tí wọn. Mo rí fídíò àti nǹkan máa ń wò wọ́n ni. Ó máa ṣe. Ọlọ́run bá dáwọ́ láǹtí Yínká. Wọn ò gbádùn. Àti Yínká ọ̀rọ̀ ẹ̀ ń fàdúrà o. Okay, 4 years, okay. Ọ̀rọ̀ ẹ̀ ń fàdúrà kí bàbá mi máa ń gbàdúrà. Ọ̀rọ̀ rẹ̀ ń fàdúrà. TNT tó ní ibú ọ̀rẹ́ gbàdúrà fún ẹ. Owó ṣe fún ẹ rárá. Ẹ̀ ń fàdúrà. Àti Yínká tó jẹ́ wípé kí ni ẹ́sàbọ̀dù tí ìṣe fún wọn láti dìdàkudà sórí cyberspace lórí pọ́nà ń dóyàn. Mẹ́síọ́lá amen. Ìgbọ́n tí nǹkan màmá fi gba monetization ló máa sọ sí ìsàmì ìdàkudà. Ẹ ní bínú ni o. Iṣẹ́ monetization lẹ́ ń wò yẹn o. Ọlọ́run ló ṣe ayé no sorry monetization ló ṣe ayé àti Yínká TNT bẹ́ẹ̀ yẹn o. Ọlákẹ́mi Ayọ̀ ẹ ti lè rẹ́rìn jù. Kí ló wá kí ni nǹkan tó kù mọ́? Bó dẹ̀ ṣe máa ń gba ẹ̀sìn yẹn ní ọdọọdún bọ́n ṣe máa ń nù lọ́rọ̀ lọ́dọọdún nìyẹn àbí kí lẹ́yìn rò pé ó lè farú nǹkan báyìí onípò ń jà fún yàn òun bá kọrin òun sọ update òun support aburú tó ń ṣe ẹni yẹn ò dẹ̀ fẹ́ kò fẹ́ ò tí ẹ̀ tá sí òun sọ nǹkan kan má fi Priscilla àjàjà orí burúkú yín tẹ́ fẹ́ jà lọ delete picture ẹ̀ tó bá jẹ́ pé àtìgbà tí Lizzy tó ti ń ṣe èpè fún ọ̀tá ọmọ yẹn táìmù yẹn lọ wá ṣe nǹkan tó ń ṣe nísìn àwọn èèyàn máa support ẹ Yínká tó bá jẹ́ àtìgbà tọ́mọ yẹn ń ṣe ìyàwó tí Lizzy ń wá fún tó ń ṣe èpè fọ́tá ẹ̀ tí kò tí ì sinmi tó ń fi gbogbo ìgbà tọrọ nǹkan tó fẹ́ nínú ayé àwọn ọmọ ẹ̀ fún ọmọ yẹn fọ́tá ọmọ yẹn tó bá jẹ́ gbà yẹn ló jáde Yínká àwọn èèyàn ò ní máa nàka àlébù sí ẹ báyìí wọ́n á wò ó ṣe fún ẹ pé ara ọmọ ta ẹ òun wo show Lizzy ní gbogbo ìgbà orí nǹkan tí Lizzy ń ṣe ó wá fi ti Kẹ́mi Olúnlọ́yọ̀ ó fi kẹ́wọ́ òun wá traffic lórí page ẹ ó mọ̀ pé tó bá ti upload Priscilla àwọn èèyàn máa wá ó mọ̀ pé àwọn èèyàn máa wá sórí page ẹ ó wá fi ti Kẹ́mi Olúnlọ́yọ̀ kẹ́wọ́ aburú tí wọ́n ń ṣe kò pọ̀ jù aburú tí ọmọ òṣì tẹ́ pọ̀n lẹ́yìn tẹ́sẹ̀ ń wọlẹ̀ tẹ́ ń gbìjà aburú tó ń ṣe kò pọ̀ jù ó rí nǹkan kan sọ́ngbà yẹn kò parọ́ mọ́ ẹ̀ náà ó wá ní òun ṣiṣẹ́ èèyàn máa ń ṣiṣẹ́ tíṣẹ́ ọwọ́ òkè tó jẹ ó gbọ́ tó máa ń ní kọ́lọ́run má ṣe wá lóníṣẹ́ àwọn èèyàn míì wà tó yẹ pé wọ́n á máa ṣiṣẹ́ lóòótọ́ bọ́ Ọlọ́run ní fàlùbáríkà sí àwọn èèyàn á rí pé ó ń ṣiṣẹ́ oníṣẹ́ ni wọn kò ní sówó
ó lè máa ṣiṣẹ́ kó má ṣọ̀lẹ̀ bọ̀ àlùbáríkà ńkọ́ torí tó bá ń ṣiṣẹ́ tíṣẹ́ ẹ̀ka ẹ̀ lára gbogbo náà dandan rédèrèdè òṣì tó ń ṣe káàkiri ò ní máa ṣe ẹlẹ́sìn ẹlẹ́tẹ̀ ni ẹ́ ó yẹ káwọn èèyàn wọ́ ẹ gidi gan ó wá nú ọrùn òṣì ó nà sókè ọrùn yẹn ló tẹ̀ máa ń bè mí nínú ìyẹn á wá yí ó wà ní 50 something ó dàbí ìyá 90 ó dàbí ìyá 90 níbi tẹ́ ti máa rí ìyá close to 70 mi dẹ́ pé ẹ máa wò pé àkílà àṣírí ẹwà ìyá yìí tí ẹ máa wò tí amú wa máa já yín lọ́rùn tẹ́ máa fọlá wọn tọrọ pé àtẹ́mi náà bá tó bá bí mo ṣe fẹ́ rí lélẹ̀ o ti ṣe àbòsí ẹnu ti wọ́ o ti hun jọ ta ló fẹ́ support ẹ bí kí Lizzy mú ẹ kó fi ẹnu lẹ̀ ó ti fi ẹnu lẹ̀ already kó mú ẹ kó wọ ẹ lọ́nu gọ́tà kó máa fi ẹnu nu gọ́tà báyìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ gbogbo tíìmù ni kò sí ṣòó tó kì í wò Olúyínká àyàndá bí yàndá dẹ̀ ni ló máa ń lò ló fi máa ń kọ́mẹ̀ntì káàkiri ó dẹ̀ máa ní fake account bó ṣe wà yìí àtà ló mọ̀ bóyá wọ gan ni G Williams bóyá wọ lọ wà London torí ìyá ìsàlẹ̀ nu fracas ni ẹ́ bóyá wọ dẹ̀ ní BC Wise ó máa ní fake account tó ń lo gbogbo nǹkan ló mọ̀ nínú fracas bí wọ́n ní BC Wise ó yẹ káwọn èèyàn drag ẹ dáadáa torí ẹni tó bá ti ń bá ìjà báyìí tó bá ti wá fún ẹ nìyẹn máa ń wá fún káàkiri ìwọ ní BC Wise ìwọ ló wà London ẹni bí ní ẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ ò dáa Yínká lọ yí padà kò sẹ́ni tó hate ẹ mo rántí ìgbà tó kọ orin tó kọ́ ń gbà yẹn fáwọn àwọn kíanes tó kọrin fún wọn ń gbà yẹn wọ́n lè wọ́n ní gist lover àbóhùn lámẹ̀bọ́ gist lover ìgbà tó kọrin òṣì ẹ tó kọ́ ń gbà yẹn agbára oko onírèdèrèdè òṣì ajáde abú ẹ àwa iná látún jáde tá a bá ẹ bẹ̀bẹ̀ padà pé káwọn èèyàn ń ṣàánú ẹ ká má ló ku èèyàn lọ́rùn o lẹ́mìí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí fracas tán o lẹ́mìí ara ẹ̀ ò gbọ́rọ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí fracas ẹ̀ jẹ́ kó tán ẹni bí ní ẹ ẹni bí òun ní ẹ how many minutes láti lò lórí ọ̀rọ̀ Yínká ká bọ́ sórí ọ̀rọ̀ àwọn míì wo bí Lizzy bá ṣe ń fún ẹ̀jẹ̀ báyìí làwọn máa ṣe analysis lórí ẹ̀ bó bá ṣe ń fún ẹ̀jẹ̀ làá máa ṣe kí ni làá máa ṣe analysis lórí ẹ̀ ṣé mo fẹ́ parọ́ ni àní mo sọ fún yín àní Yínká lámẹ̀bọ̀ Lizzy Yínká ṣiṣẹ́ fámẹ̀bọ̀ òun ló operate Instagram àmẹ̀bọ̀ tó ti máa ń drag ẹ̀ Yínká ni mo máa ń drag ẹ̀ dáadáa ok àti 1 hour 30 minutes lórí Yínká ẹja kúrò lórí ọ̀rọ̀ Yínká ẹja bọ́ sórí ẹja tó mú nǹkan míì sọ mo ń bọ̀. sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó kọ́ mọ́ tá a ṣe ń fẹ́ ìyọ̀gbìn ló máa rí lọ́sẹ̀ àyànfẹ́. ẹ bá mi ka àyànfẹ́ ìyàtọ̀ tuntun ló máa rí àyànfẹ́ kò béèrè àyànfẹ́ kò béèrè pé ìyàtọ̀ tuntun ló máa rí àyànfẹ́ kò béèrè pé pọ̀jù ìbádùn ọdún ìyàtọ̀ tuntun ló máa rí sọ̀rọ̀sọ̀rọ̀ tí ayé ń fẹ́ àyànfẹ́ celebrate and bless ìyàtọ̀ tuntun ló máa rí ìrì ọdún ló máa rí ìbádùn ọdún gan ìyàtọ̀ tuntun ló máa rí ìrì ọdún láàrin ọ̀pọ̀ ẹ̀dá aláyé lánà ti fà ẹ́ jáde àyànfẹ́ ẹ káàbọ̀ padà. lórí rògbòdìyàn míì tó ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn alákọ̀ọ́kọ́ náà kí tó máa tẹ̀síwájú ìwọ kí náà ń porúkọ ìwọ bọ̀bọ̀ yìí lẹ́gbàá ṣé kò ń ṣe pé orí ẹ dàrú lẹ́gbàá ṣé kò ń ṣe pé àgbo tán ní kò mu ó fi wẹ̀ ṣé o ò ṣí èrè kí ló fa àwọn ìbéèrè tí mo bí ẹ̀yìn ni pé ṣé àwọn ló ń gbé ẹni àbò ń ṣe ọ̀rọ̀ sọ tó ṣe jẹ́ wípé tó bá ṣe ṣó orí burúkú ẹ̀ tó wáyé wá ṣe tó bá ṣe lọ tó bá ṣe bọ̀ wàá máa dárúkọ mi
pàràpàrà lórí show ẹ̀ kí ló kàn mí kún ẹ ṣé mo mọ wèrè rí ni ṣé mo mọ̀ ẹ́ rí ni ẹ̀ ń sọ̀rọ̀ ṣe rí i pé ìgbà á máa sọ̀rọ̀ bí ẹni tó ń kọrin ìwọ tí ò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ tó bá ti kọ́ àwọn èrò jọ kẹ́ máa gbọ̀rọ̀ lọ́rọ̀ bí ẹni gbagba ọtí ò tí ṣe show ṣe rí i pé ìgbà tí Láyọ̀ tó gbé kògbèrègbè jáde pọ́ńtàgbò ẹ rí i pé ó sún sẹ́yìn ó yà wèrè ni báwo ló ṣe máa rò ó wẹ́ ò lọ́pọlọ ná ó ní ọpọlọ báwo ló ṣe máa rò ó nínú làákà ọpọlọ ẹ wípé mi nìyẹn àti pé kògbèrègbè mélòó lẹ fẹ́ gbé jáde tó ṣe máa rò ó gbogbo kó tẹ̀ tó di pé wèrè yẹn wá tó lóhùn rí kògbèrègbè gbà yẹ̀gọ̀ mo ti ṣe show ti pẹ́ mi ò ráyè because èmi máa ń sọ fáwọn èèyàn mi àwọn èèyàn kọ̀ọ̀kan tá a jọ máa ń sọ̀rọ̀ nígbà mi mo máa ń wo fracas yẹn kàn rùn sí mi fracas rùn sí mi mi ò ní time ṣé gbogbo èèyàn ló máa dàbí ẹ̀yin ni Ọlọ́run ò fi àtijẹ àti mu tiwa síbi tó nira Ọlọ́run ò fi àtijẹ àti mu tiwa síbi tó nira iṣẹ́ ọwọ́ wa tó wá jẹ adẹ̀ ní ìtẹ́lọ́rùn wọ́n máa ní kápẹ́ fọ́níṣọ̀ ní fọ́níṣọ̀ wo ìwọ tó jẹ́ pé àwọn kápẹ́ńtà tó kàn ń kọ́kọ́ sí àwọn lárúbáwá ìwọ tó ń kọ́kọ́ sí fáwọn àwọn lárúbáwá tó bá ti kú ẹ̀kọ́ kan tó kù lárúbáwá bá kú tó bá pè ẹ́ kó wá gbági mọ́gi ò ní jẹ́ ká gbádùn ni wàá máa kó gbogbo ẹ̀ gbáì lórí show kan lè sọ pé òṣìṣẹ́ ń jọ náà tó bá máa kọ́kọ́ sí fáwọn lárúbáwá ó máa ráyè máa ṣe show gbogbo ọkùnrin ẹgbẹ́ mélòó ló ń ṣòṣì bẹ́yẹn ọkùnrin ẹgbẹ́ mélòó wá jáde láàárọ̀ lọ́sàn-án lálẹ́ abóbìnrin pépo ọkùnrin òṣì abóbìnrin tó wéjú ẹ jókòó sí síbẹ̀ yẹn wàá máa fọ́ntọ́ wàá máa ló ń sọ̀rọ̀ ẹlẹ́nu yíyọ̀ aláìníláàkàì wàá máa fi mí jẹ lájọ́ tó ń gbé kinní jáde àbó ṣí èrè ni ó fẹ́ kí n máa ṣe show lójoojúmọ́ tí mi ò bá ní nǹkan gidi tí fẹ́ sọ mi ò ráyè nígbà tá à ń ṣe fracas yẹn gan lójú méjèèjì tí ọ̀rọ̀ ògidì ò bá sílẹ̀ ẹ̀ lè rí mítà tí mi bá ní nǹkan tí fẹ́ sọ Ọlọ́run ò fa àtijọ́ àti mú mi síbi tó nira èmi ò jẹ́ worship èèyàn kankan ìwọ náà ra fóònù fún tó yẹ pé kò jẹ́ kó nísinmi wàá ṣiṣẹ́ fóònù tó gbà wọ́n dẹ̀ ń padà bọ̀ wá fi bú ẹ dandan nìyẹn wọ́n ń padà bọ̀ wá fi bú ẹ o ò tí ì ṣe tó Kwame o ò tí ì ṣe tó Bísí Anamáyọ̀wá nígbà tán kúrò nínú tíìmù tán wà tán lọ sọ́dọ̀ wọn nǹkan ẹyọ kan tí mo mọ̀ pé wọn ò lè ṣe fún ẹ ìgbín tó jẹ́ spíkà wọn ò lè gbé ẹ sórí ẹ̀ láyé wàá ṣiṣẹ́ kú ni wàá ṣe kí ni kú wàá ṣiṣẹ́ kú fún wọn ni wọn lè fi oògùn gbé ìgbín kan gbé ẹ sórí ẹ̀ kan ní ọmọ ṣó ṣe fáwọn wá gbé ẹ sórí ẹ̀ wàá ṣiṣẹ́ nǹkan tó gbà kí ló forí burúkú kí ló fòṣì ta ló sá lọ nínú èmi àti Láyọ̀ ìgbà tí Láyọ̀ kọjá yìí ẹ̀ torí pé mo ti fẹ́ tọwọ́ bọnú ẹbí òun ó kó gbánlẹ̀ fídíò wà lọ́jọ́ birthday Àbíkẹ́ náà tàbíkẹ́ gan confirm ẹ̀ pé òun ló ń sọ̀rọ̀ nígbà tí Láyọ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n delete fídíò yẹn bọ̀ mú ní lọ́wọ́ tàbíkẹ́ gan confirm pé ẹni tí ó ń jẹ́ Bùkọ́lá lọ yẹn òun ni ó ń ṣe Láyọ̀ ṣé o gbìyànjú Láyọ̀ mélòó speaker mélòó àtàwọn obìnrin speaker mélòó ló ń ṣe òṣì tí wọ́n ń ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ ò tú ẹ jẹ sójoojúmọ́ làwọn lárúbáwá ń kú ni ṣèbẹ́ kọ̀ọ̀kan tó bá kú náà máa pè é pé kó wá kan pósí fún wọn wàá wá sunline lẹ́kọ̀ọ̀kan tó máa ti ní kó wá kan pósí wàá máa ò ní jẹ́ ká gbádùn wàá máa gbá kí ní gba ṣẹ́ṣẹ́ nìyẹn wàá máa ṣe show kówó lè pé àwọn ọkùnrin wa ló jáde ó ń ṣe show àwọn ọkùnrin ẹgbẹ́ wọn á join ẹ lórí TikTok wọn á fi ẹ́ sílẹ̀ ńbẹ̀ wọn á láwọn lọ bí iṣẹ́ wọn á lọ síbi iṣẹ́ títí wọn á dẹ̀ tún dé bá ńbẹ̀ wọn á dẹ̀ wá tún dé bá wọ níbẹ̀ kó sì lọ mi ò ní time ẹ̀ jẹ́ kó rí ẹ pé o bọ̀ àbórí ẹ dàrú jẹ́ kí orí ẹ pé kí tiẹ̀ lẹ́ ń pọ́n gan kí ni nǹkan tẹ̀ ń pọ́n náà kò yé mi ẹ sọ pé ẹgbẹ́ adé síta ẹ dúró ná kí tiẹ̀ lẹ́ kí lẹ́ fira yín pé náà kí ló ṣẹlẹ̀ spíkà tó ń sọ̀rọ̀ tí ò gbójú ẹ̀ jáde òun ló mọ reason tó ṣe ń ṣe kò wú kó gbójú ẹ̀ jáde tó bá wù ó máa gbójú ẹ̀ jáde èèyàn kọ̀ọ̀kan àwọn tó ti gbójú wọn jáde kí ló ṣẹlẹ̀ kí lẹ́ ṣe fún wọn náà kò yé mi ni o because mi rò pé èèyàn kan wà tó ń gbójú ẹ̀ jáde tí ó sọ̀rọ̀ mọ́ tó wá ní pé kí ló dé tí ó sọ̀rọ̀ mọ́ tó nítorí pé ẹ gbójú òun síta lòun ò ṣe sọ̀rọ̀ mọ́ àìrí kan ṣe kan ṣáà máa sọ pé ẹ ti parẹ́ máyé kán lè lẹ́yìn ṣe show ẹ gbọ́rọ̀ náà dandan tí ò ní láárí ẹ gbé wá ẹ wá máa fìyẹn ṣe show ẹ máa pàtẹ́wọ́ gbogbo yín á máa jó ọ̀kan ògbé kan bí aago ọlọ́wọ́ ẹ máa jó ẹ ní fúnra yín lọ́rọ̀ sọ ẹ máa gbà bí ẹni gbàgbà ọtí ó máa ṣe fún yín o ó máa ṣe fún yín ó dá ó yá ẹja wá ṣe báyìí
ẹ jẹ́ ká ṣe báyìí nísìn wàhálà tẹ́ ìfira yín ṣe ó ti pọ̀ jù lórí kí igbá gbójú jáde kí tàmẹ̀dó gbójú jáde nísìn báyìí everybody fẹ́ gbójú síta èmi fẹ́ gbójú síta báyìí on one condition ó dẹ̀ simple gan bóyá a fẹ́ yára wa jẹ ní kákúkú dúró tira wa lọ́rùn kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀ now Àbíkẹ́ mi ń challenge yín nínú tíìmù yín tí ẹ bá ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí tí mi ò bá gbé ojú jáde ẹ fi mí dára tó wù yín sọ pé kí ìgbín wá ṣe show kó fi ojú ẹ̀ ṣe ní orí Facebook ni o tí a bá fẹ́ gbójú jáde fún ìgbà àkọ́kọ́ ẹ jẹ́ ká gbé ojú wa jáde ní orí Facebook ò ní filter kò kí ṣe orí TikTok ẹni kí ìgbín gbé ojú ẹ̀ jáde kó ṣe show tí ìgbín bá ti jáde tó bá ti ṣe show ẹni kí lẹ́gbàá speaker yín tẹ rent bóyá ẹ̀dẹ̀ rà ní tẹ́ fi fóònù rà ẹni kó ṣe show ní orí Facebook kó gbé ojú jáde kò kí ṣe àwọn picture balabulu tó máa ń gbé kiri àwọn picture black and white iná blue bílé aṣẹ́wó rárá kò ń ṣe yẹn ní orí Facebook kí lẹ́gbàá ṣe show kó gbé ojú ẹ̀ jáde kó face camera kó ṣe show èmi ni mo kọ́kọ́ sọ fún yín ni mo challenge yín sí tí ẹ bá ṣe tí mi ò bá jáde ẹ pè mí ní ọmọ àlè tí ẹ bá ṣe tí èmi ò bá gbé ojú mi jáde ẹ sọ pé ọmọ àlè ni mí kí gbé ṣe show kó jẹ́ 30 minutes ní orí Facebook kó ṣe show kí lẹ́gbàá jáde kó jókòó bí ọkùnrin bí ẹ̀pàgbọ́ yín mi ká ṣe máa ń jókòó bí Kàbírù Kọ́lá Ẹlẹ́yẹ bó ṣe máa ń ṣe show yẹn kí lẹ́gbàá ṣe show ní orí Facebook kò ń ṣe bí tẹ́ ti máa lọ lórí TikTok tẹ́ máa lọ lójú olójú no so tẹ́ bá ti ṣe nǹkan tó rùn máa tún lẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ wá láì ní orí ìkànnì yìí mo sọ fún yín mo ní pé mo sì lè sọ pé tí mi ò bá jẹ́ àkọ́kọ́ speaker màá jẹ́ bóyá mo máa mú nọ́mbà mo máa rí nọ́mbà mi nínú speaker tó máa kúrò nínú team kan tí ò ní máa bẹ̀bẹ̀ pé mo ṣe show fún yín rí ẹ má bínú mo ṣe show fún yín rí ẹ má bínú torí gbogbo show tí mo ṣe pátápátá ni mo lè defend mo léyìí tí ò bá yé yín nínú show mi ẹ gbé wá mo máa tún ṣe tọ́rọ̀ mi bá yàtọ̀ ẹ ṣe nǹkan tó bá wù yín ẹ jẹ́ àgbé sórí yẹn bẹ́ẹ̀ tí ẹ bá ṣe yẹn wọn bí bàbá ńlá kú bàbá ẹnì kankan yín dá kẹ́ ẹ ní spíkà tí ò gbójú síta lọ́dọ̀ yín tẹ́ wá máa sọ pé àwọn kan wọ́n gun ọ̀gbójú jáde wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń bú mi lọ́dún mẹ́ta wọ́n ń bú mi lọ́dún méjì ọdún mélòó ni ìgbín ti ń ṣe spíkà fún Àbíkẹ́ ọdún mélòó ni ìgbín ló ti ń ṣe spíkà fún Àbíkẹ́ òkè ìgbín kí àwọn èèyàn ní àbí ó ń sun rárá fáwọn èèyàn àbí ó ń tórúkọ àwọn èèyàn ṣe ni òṣìlẹ̀ ń ṣe tẹ̀ bá mọ́ àti orí burúkú àwọn kọ́kọ́ wà tẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa báyàn díẹ̀ àwọn lọ́dọ̀ọ̀dọ̀ òṣì kan wà tẹ́ pé òtẹ̀ wá ṣe nígbà tó ti ṣe birthday àbí ṣé ká sọ pé àdàgbà yọwọ́ ni pé bó ṣe ń dàgbà sí o fẹ́ máa yọwọ́ àwọn ṣóòṣì kan wà tó yẹ kéèyàn máa jókòó kó kéèyàn máa gbójú ẹ̀ jáde kó máa ṣe ẹ̀wọ̀n bú mi ìgbà tán bú ẹ ìwọ́gbẹ́nu ti flag yìí pọ̀ o. Wọ́n lẹ́ni tá a yẹ yín mú sí tọ́lọ́run bá yọ mú sí kẹ́ni àtòbí sí tọ́lọ́run bá yọ sí ẹni táwọn pé kò lè gbàgbọ́ wọ́n á sọ ẹ̀dọ̀ bá lójú àpẹ̀tọ́ iṣẹ́ bá wọ́n flag wa o. wọ́n á dùn gbà lọ́dún tó wà gbé ló bá dé àjọ àmàjẹ tó bá dùn bá wà ṣe. Alárùn ti fún ẹ lọ́rọ̀ sọ̀rọ̀ nìyẹn ẹni bá jẹ kó. Flag yẹn pọ̀ wọ́n flag wa gan. Alárùn ló fọ̀rọ̀ sí ẹlẹ́nu àyọ̀fẹ́ ọlọ́dọ̀ọ̀rọ̀ máa sọ ọ́ lójútùú kọ ẹsẹ̀ ìdájọ́ ti kọ ẹsẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹ má flag náà. wọn lè má flag oníranù ni wọn. máa yọ àyànfẹ́ kó béèrè pé ènìyàn Ọlọ́run dá sí tó ránù bẹ́ẹ̀ o sọ̀rọ̀ tí ó kọ́ mọ́ ta. ara yín kò òtítọ́ rọ̀ ẹni spíkà kan ó ń sọ̀rọ̀ spíkà kan ó ń sọ̀rọ̀ wọ́n ń ṣiṣẹ́ fẹ́nìkan ọmọ kìíní kan ó ń ṣiṣẹ́ fẹ́nìkan wọ́n ń bú mi so àwọn ìwọ ní team àwọn èèyàn míì náà ní team àwọn team ti tiẹ̀ wọn ò fi leader tiwọn sílẹ̀ ní ọjọ́ kan wọn ò fi leader tiwọn sílẹ̀ ní ọjọ́ kan ṣoṣo báyìí
so kí àwọn tíìmù yẹn àwọn supporter ti tiẹ̀ náà kàn wá bu ọwọ́ dání báyìí torí pé yín lórí méjì torí pé ẹjẹ́ bákan kàn kàn gbé ọwọ́ sẹ̀kẹ́ wọn kàn máa wò kẹ́ẹ̀dẹ̀ máa drag ọ̀gá wọn bó ṣe wù yín kò yé mi ní o kẹ́ jẹ́ kó yé wa kẹ́ tún ṣòó ṣe kẹ́ tún ṣòó ṣe kó lè yé wa dáadáa torí ìjọba ṣèjọba ológun ni àbí talágbádá ọ̀rọ̀ yìí ò ní wọ̀ kó lè wọ̀ kò sí ìkọ̀kọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ kò sí ìkọ̀kọ̀ tó fẹ́ fẹ́ ní kọ́kọ́ ṣe ẹ̀ sunkún ẹ̀ dákẹ́ náà ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún gbogbo àwọn ará àṣíwájú nìyẹn ẹ̀ ṣe ṣó ẹ̀ ṣe kinní kan ṣó tàbí kẹ́ ṣe lé ní ó ti rẹ̀ bóyá máa ṣe mẹ́ta sí sọ́yìn flag wa ni. ẹ má flag náà. ó ń tọ́jú ẹ. ṣé tí ń gbọ́ mi padà ká máa ṣe ṣó wa lọ. àwọn team member wọn ò fi leader tí wọ́n sílẹ̀ lójoojúmọ́ tó bá jó wọ́n á gbé tó bá rẹ́rìn wọ́n á gbé tó bá sọ̀rọ̀ wọ́n á ní kò sọ dáadáa tó bá múra kò múra dáadáa gbogbo nǹkan tó bá ṣe ni wọ́n máa rí mistake kọ̀ọ̀kan mú jáde nínú ẹ̀ so kí ni nǹkan tí ẹ wá fẹ́ so káwọn yẹn kọ́kọ́ máa wò. káwọn ẹgbọn ẹgbẹ́ wa máa wò ìsọ̀rọ̀ ní gbèsè nǹkan tí ṣó wà fún ẹ̀yin inú mi dùn pé Àbíkẹ́ sọ kọ́kọ́ lórí ṣó ẹ̀ lánàá Àbíkẹ́ sọ kọ́kọ́ lórí ṣó ẹ̀ lánàá ó ní ìwọ ni ọ̀gá inú fracas kò sẹ́ni tó bẹ́ẹ̀ dùn torí fracas òun ṣe nǹkan tó fi máa ń tọrọ òun ṣe nǹkan rẹ téèyàn tẹ máa fi ń yangàn pé òun jẹ́ bákan nínú fracas ò kì í ṣe nǹkan rẹ tó máa náwó ẹ̀ sókè níta pé speaker ni mí o fracas speaker ni mí o no ẹ gbọ́ tí mo máa ń sọ pé mi ò fẹ́ fi fracas trend ẹ gbọ́ tí mo máa ń sọ ni tí bá ti ṣe show kan tí mo rí pé ariwo mi pọ̀ kò gbèrègbè kíníkan mo máa sá lọ ni torí mi ìfẹ́ so tó bá ṣe nǹkan kan kò ṣe dáadáa káwọn ọmọ ẹgbẹ́ kan wá máa wò ọwọ́ máa ń jura wọn lọ́nà ìwọ ló sọ ní pé ìwọ ni ọ̀gá nínú fracas pé ìwọ ló dá fracas sílẹ̀ bóyá mi mọ èmi ò réyàn kankan tó bá ẹ jù tó bá pera ẹ lọ́gàá nínú fracas torí mi rẹ́ni tó fẹ́ pera ẹ mọ́ pé òun jẹ́ bákan nínú fracas okay now tí máa understand the fracas tó ń sọ yìí ṣọlá wa ojú tó rí lé tó róde tó rí fún tó rẹ́dọ̀ nínú fracas là wà ojú mi báyìí lẹ fi bẹ̀rẹ̀ gbogbo nǹkan tẹ́ bẹ̀rẹ̀ lọ́dún náà tó bá jẹ́ pé o ti gba oyè yẹn lọ́wọ́ D Williams torí D Williams ló fi update dá fracas sílẹ̀ ṣojú mi ló fi bẹ̀rẹ̀ àwọn tó ń ṣe èdè tẹ̀ ń ra fóònù fún tẹ̀ ń fún ní tọrọkọ́bọ̀ àwọn yẹn ló jọ lójú ó ń gbé wọn nínú ó jẹ́ nǹkan gidi tó ṣẹlẹ̀ sáyé wọn tó ń ṣe kárakára àwọn yẹn ló jọ lójú ó máa tó rẹ̀ wọ́n ojú wọn á tó já ó wá sọ pé ìwọ ni ọ̀gá nìyẹn bó wá ṣe sọ tí ò sẹ́ni tó bá ìjà sí tí mo bá wá understand the fracas yẹn dáadáa ìsọ̀rọ̀ ní gbèsè náà fi pilẹ̀ fracas ìsọ̀rọ̀ ní gbèsè ẹ̀yẹ̀yàn tí máa ń ṣe mistake ẹjọ́ ẹja mi ìsọ̀rọ̀ ní gbèsè náà fi pilẹ̀ fracas àwọn èèyàn sọ̀rọ̀ àwọn kan á dáhùn ìwà sọ̀rọ̀ àwọn míì náà wọ́n á sọ̀rọ̀ èèyàn kan ò kí ń dájà náà èèyàn méjì ló máa ń jà
but ẹ̀yin fẹ́ kí ẹ̀yin máa ṣe show fẹ́yàn kan lójoojúmọ́ àti speaker tẹ́ra àti ìgbín yín gangan ẹ kóra yín jọ àtẹ̀yìn àgbàlagbà ẹ kóra yín jọ ọ̀rọ̀ ẹyọ kan lójoojúmọ́ mi ò rírú ẹ̀rí láti ọdún tá a ti wo fracas mi ò rí olórí burúkú speaker tí a máa sọ̀rọ̀ èèyàn kan lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ mi ò rí rí oh god wọ́n ti ń flag show mi ì rí comment mọ́. mi ì rí fracas mi ì rí comment mọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi báwo mo ṣe fẹ́ mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi báyìí. mi ò rí rí ní ayé mi kéèyàn kó máa ṣe show mo ṣe ń rí fún ìgbà àkọ́kọ́ ni kó máa sọ̀rọ̀ èèyàn kan láàárọ̀ lọ́sàn-án lálẹ́ torí pé o mọ̀ pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn nǹkan tó fẹ́ gbọ́ àwọn tó ń support ẹ̀ wọ́n gbọ́ mọ̀ pé o ò sí anything so nǹkan tó fẹ́ gbọ́ o ní láti máa sọ èèyàn kan tó ń bá jà nìyẹn ṣógun láyé ni nígbà tẹ́ ti balẹ̀ jẹ́ níbi tẹ́ ti ń bọ̀ tí ẹ ti balẹ̀ jẹ́ níbi tí ẹ ti ń bọ̀ àwa lélẹ̀ àbálẹ́jẹ́ àbọ̀nà jẹ́ kò sí bí mo ṣe lè máa sọ̀rọ̀ tójú mi dí tó àfi ọmọ ewé tí mi bá rí ni mi ní dárúkọ ẹ̀ bíbá mi ì tí ì rí kò ṣẹlẹ̀ rí torí àti fìgbà kọjọ wà rí àdẹ̀bàjẹ́ lọ́wọ́ ara wa àbàjẹ́ lọ́wọ́ ara wa àfẹ́yí tí mi bá rí àfẹ́ni tí mi ò bá dórúkọ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi ní dárúkọ ẹ̀ ni mi ní kí àwọn ò bàjẹ́ pẹ̀tẹ́ yín ti balẹ̀ jẹ́ ẹ ti bọ̀nà jẹ́ torí owó kékeré wọ́n ti rà yín wọ́n ti gbé iṣẹ́ burúkú iṣẹ́ aburú wọ́n ti gbé lẹ́yìn lọ́wọ́ kẹ́ máa ṣe lọ nítorí pé ẹ jẹ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí náà tẹ́lẹ̀ alákìsà bàbá onípòsí alákìsà elébi tíṣẹ́ ọwọ́ yín ò tó yín jẹ ẹ fẹ́ kúrò níbì kan ẹ balẹ̀ jẹ́ now ikọ́ tèmi mọ̀ tí wọ́n fi pilẹ̀ fracas tí máa ń sọnù kẹ́ máa èmi ẹ̀yìn ìsọ̀rọ̀ ní gbèsè ìsọ̀rọ̀ ní ìgbèsì náà fi pilẹ̀ fracas ó lè sọ̀rọ̀ síyàn kọ́kọ́ wá rò pé agbẹ́nu dúró fún ẹ adákẹ́ kò ní sọ̀rọ̀ wọ́n fowó rà wọ́n ṣé gbogbo èèyàn ló máa yọ lòṣì gbogbo èèyàn kọ́ bó bá jẹ́ èèyàn ló fa wàhálà ẹ jẹ́ ká ṣe analysis kó lè yíra wa mo sọ kọ́kọ́ fún yín mo ti ṣe show yẹn rí mo ní orí náà fi ń mẹ́ran láwo orí ni kò sọ́gbọ́n tẹ́ran bá wà nínú àwọn òsè àwọn èèyàn míì bó bá jẹ́ mẹ́rin náà fẹ́ mú ẹran náà máa mú ẹran gidi àwọn èèyàn míì kẹ̀dẹ̀rẹ́ tó bá fẹ́ mú wàá má lákọ̀ọ́kọ́ egun ẹlẹ́ẹ̀kejì egun ẹlẹ́ẹ̀kẹta ọrùn ẹdìyẹ wàá fẹ́ mẹ́lẹ̀kẹrin ó lè jẹ́ ẹsẹ̀ ẹran ló máa mú nǹkan tó rí ẹ mú nìyẹn nǹkan tí wọ́n kọ́ ni láti ṣe ni pé wàá wá gba kádàrá wàá dẹ̀ fi ayọ̀ àti ìdùnnú wàá fi jẹ ẹ jẹ́ kí n lóorin yẹn ó jẹ́ kí n máa pariwo wọn flag mọ́ ẹ jẹ́ ká lò ẹ̀ wàá kò fi ayọ̀ àti ìdùnnú wàá fi ṣe kí ni wàá fi jẹ egungun tí orí ẹ gbé ló bá tán torí ẹjọ́ tẹ máa ń rò ní pé wọ́n fún wọn lówó mo rántí ìgbà tí mò ń ṣiṣẹ́ ìyá àbèjì wọ́n ti rà ó wọ́n ti gbówó fún sójú òkìtì yìí ni àwọn kan lẹ́gbẹ́ wọ́n ní tíìmù ẹ̀yin kan ní tíìmù ẹ̀yin kan á wá máa sunkún pé àwọn tíìmù kan lówó jẹ yìí lọ àbẹ́mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ nìyẹn ẹ̀yin á máa sọ pé ẹ̀ ń support èèyàn kan tó wá láti ibì kan ẹ̀ máa ní pé ẹ̀ ń support wọn nǹkan tẹ̀ lè ṣe ẹ̀yin gbogbo ló yẹ kó máa pè ní òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún tíìmù nǹkan tẹ̀ lè ṣe ni pé kẹ́ni yẹn ṣe show 20 hours ẹ máa dúró tì ẹ comment ẹ pè wọlé ẹ support ẹ tó bá pè ẹ ṣẹ but ẹ wá máa tàgà àwọn tíìmù kan ní olówó owó ni wọ́n fowó ṣe ó fowó rìn wọ́n ti ó yẹ kó ti wà lẹ́wọ̀n wọ́n fowó ṣe wọ́n ṣe àwọn speaker ó ń fún wọn lówó àwọn tó ń blog ó ń fún wọn lówó owó ṣé ẹ kí ronú ẹ̀yin náà ẹ̀rọ kọ́tẹ̀ sọ ni ẹ̀rọ kọ́tẹ̀ sọ ni fúnra lára yín lẹ ti ń ṣe ìdájọ́ ara yín ẹ má jẹ́ ká ẹ má flag mi ṣe àwọn pé mi ò sí nínú tíìmù kankan àwa analyse nǹkan tó wà lẹ́nu nǹkan tẹ́ ń sọ ni mò ń sọ̀rọ̀ lé lórí ìsìn ẹ̀yin lè dúró tí wọ́n ẹ bá wọn ṣe show yẹn ẹ ṣe ṣe kinní kan bó àwọn kan wọn ní stress ara wọn ẹ máa ní wọ́n náwó wọ́n ti fún wọn lówó wọ́n ti ṣe owó táńtá ló kó fà ẹgbẹ́ orin tó máa ń kọ ni olówó mo bá ṣe mi ò bó ló sì ṣe ara yẹ ẹgbọ́ olówó mo bá ṣe kí gbórin yẹn ẹ̀yin á wá wò pé tẹ́ bá ń sọ̀rọ̀ tí ẹ̀yin bá ń sọ̀rọ̀ kí àwọn èèyàn má dáhùn kán má sọ nǹkan kan lé tí àwọn speaker yín bá ń sọ̀rọ̀ ẹ̀yin á máa pè wọlé
ẹ máa bú wọn ní comment section ẹ máa sọ oríṣiríṣi tí àwọn speaker tí wọn náà bá wá sọ kankan ẹ̀yin á wá máa nípa ẹ̀gbẹ́ pamọ́ ẹ̀yin á wá máa nípa ẹ̀gbẹ́ pamọ́ wọ́n ń báyàn lórúkọ jẹ́ Àbíkẹ́ sórí nǹkan kan wà ọ̀rọ̀ yìí ò ń ṣèjà kò sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò sí nínú ìjà sórí àwọn nǹkan kan wà tí èèyàn ò gbọdọ̀ máa ṣe ijó téèyàn bá ti ń jó ijó tó bá ti ń jó tó wá rí pé àwọn èèyàn pàtẹ́wọ́ fún ẹ mọ́ àwọn èèyàn wá ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan méjì tó ń kúrò ní ojú agbo ijó yẹn kó tó di pé ó máa wọ nìkan kó ṣe kí ni tètè stop ijó kó gbá wọlé wàá wá lọ jókòó wàá wá ronú báwo ló tún ṣe fẹ́ jáde padà kí ni nǹkan tó lè máa ṣe ó jẹ́ nǹkan àtijó àti aburú ayé wípé ẹni pé ẹ gbé speaker ẹ rí speaker ẹ dẹ̀ ọ̀nvẹ́ speaker yẹn ẹ gbé ojú ẹ̀ síta ẹ gbé ojú speaker yẹn síta ẹ kọ́kọ́ ti ṣe show odidi ọjọ́ kan lẹ fi ṣe kàrámọ̀ ẹ ti gbé jáde ẹ àyà rẹ rí báyìí ojú ẹ rí báyìí ẹ fún wa a fẹ́ rí kíní kan èmi ò kí parọ́ o tí mo bá ráyè mo máa ń wò yín mo máa fi yín ṣiṣẹ́ bóyá mo ń ṣiṣẹ́ nílé mo fẹ́ dáná kitchen show wo ló wà nílẹ̀ mo máa wò ó èmi ò ń parọ́ ó wá lè má jẹ́ time tẹ́ ń ṣe lọ́wọ́ bó jẹ́ pé ti parí ẹ̀ kí n tó wò ìwọ̀n èmi ò sọ pé fún mi link show tí bá wò má ni mo wò ó ṣe kálẹ̀ bá àwo náà ló ṣe ṣe ẹ kọ́kọ́ ṣe yẹn soríṣiríṣi láfíà tí wá ṣe yẹn tán ẹ wá ní pé ẹ gbé jáde ẹ hó ẹ jó ẹ yọ̀ inú yín dùn ìyẹn lánàá nígbà tó wá di èní ó wá gbé ẹni yẹn jáde ó wá ní comment 4 láàrin èmi rí láàrin bíi 48 minutes ni mo rí mo dẹ̀ rí comment 4 mo wá wò báyìí pé ẹ dúró náà ṣé kí wá là ń pọn kí ni à ń gbójú pamọ́ ṣé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà lélẹ̀ ká tiẹ̀ lẹ́nìyẹn náà ni èmi ò bá yín sọ pé òun ni mi ò dẹ̀ bá yín sọ pé òun kọ́ pé ká tiẹ̀ ṣé nǹkan tẹ́ máa ṣe náà lélẹ̀ ẹ fẹ́ ṣe ṣò púpọ̀ nu yìí gan ọ̀rọ̀ òdùn lẹ́nu yín mọ́ ó máa ń sú àwọn èèyàn kéèyàn máa sọ̀rọ̀ èèyàn kan kéèyàn máa ṣe ṣó èèyàn kan ṣó tí wọ́n gan ṣe lénìí àbí kẹta ti mọ̀ tipẹ́tipẹ́ mo mọ bó ṣe máa ṣe ṣó kò sí ẹ́nájì yẹn níbẹ̀ ó rẹ̀ ẹ́ ṣó yẹn kó má dàbí pé ò wá fún jẹ lénìí kó má dàbí pé ò wá fún jẹ lénìí ẹ jáde ẹ pariwo tẹ́ bá pariwo tán ẹ wá sọ pé má wọrí ọ̀rẹ́ ti wà níbi tí mo fẹ́ gbé lọ ó fẹ́ sálọ ò fẹ́ ṣe ṣó mọ́ nìyẹn mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ kálukú nínú ẹ̀yin speakers ó ṣe ṣó mọ́ ó ti súwọ́ nìyẹn tiẹ̀ mo ti gbé ẹ lọ bí tí mo fẹ́ gbé ẹ lọ a máa ṣe kinní kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀ bàjẹ́ balẹ̀rù kò sí ikú tó máa pàgbà tí wọ́n ní bá bo lórí ẹ̀ níbẹ̀ ó ń sọ̀rọ̀ síyàn àwọn speaker ń sọ̀rọ̀ speaker ti tiẹ̀ náà dẹ̀ jáde kò bu ẹ lábojú kò bu ẹ lábimú ó dẹ̀ gbé nǹkan tó ṣẹlẹ̀ wá ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ yìí tí mi ò bá ṣe mistake o mi ò rò pé ó ń gbé nínú palace wọn ní Ilé-Ifẹ̀ torí nǹkan tí mò ń gbọ́ lánàá ni pé ó gbé voice note jáde voice note tó release yẹn mi ò dẹ̀ gbọ́ voice ẹ̀ nínú voice note tó jáde tá a máa ní pé ẹ gbé sórí aago tá a máa ní pé ẹ gbé Àjàdé sórí aago ẹ̀yin pẹ̀lú àtàwọn ọba tó kù lẹ́jọ́ ń sọ̀rọ̀ Àjàdé wá rìkọ̀dọ̀ wá gbé síta ṣé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé tí wọ́n bá lọ́pọlọ tí ẹ bá ń sọ sáwọn tó bá ní ọpọlọ inú máa bí wọn pé orí ẹ kú ni kí ló ń sọ jáde lẹ́nu àgbàlagbà ń ṣe rádaràda mi rò pé àbí àìgbà Àjàdé ló wà níbẹ̀ òun wà lára àjọṣe group call yẹn ni òun ló wá yọ fóònù ló wá record ló wá gbé síta gbogbo èèyàn wọ́n rí láti lórí internet àwọn èèyàn dẹ̀ ń ṣe analysis lórí ẹ̀ tó bá dẹ̀ jẹ́ yín ni àwọn èèyàn ti dákẹ́ lórí voice note yẹn but tó bá jẹ́ ẹ̀yin ni ẹ máa jẹ́ lọ́wọ́lọ́wọ́ dì sí ẹ máa yín jẹ́ ní tó bá jẹ́ èèyàn míì ló ṣẹlẹ̀ sí tí ó bá jẹ́ èèyàn míì ló ṣẹlẹ̀ sí ẹ máa yín jẹ́ ní ṣé ẹ ṣe fracas mọ́ ni ṣé bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́ ń ṣe fracas so o expect kan rírun nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé kán wá máa jó ni àbí kán gbé pamọ́ wọ́n máa ṣe show lórí ẹ̀ wọ́n á sọ̀rọ̀ lórí ẹ̀ ikọ̀ ti júdẹ̀ ní gbogbo nǹkan tá a gbọ́ nínú voice note yẹn ìwọ gan o ò tí ì get over ìtòrò ó sì ń dùn ẹ̀ wàá ṣe show díẹ̀ wàá praise ara ẹ̀ díẹ̀ wàá ṣàwọn nǹkan kan fẹ́ ṣe ó fẹ́ wà nǹkan kan fi cover voice note yẹn mo jẹ́ kinní kan míwàá àwọn nǹkan tó ń ṣe àwọn èèyàn ti gbàgbé ìwọ gangan ló ń disgrace ara ẹ̀ nísìn lórí voice note yẹn torí o ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ jù tó bá lọ tó bá bọ̀ wọ́n kinní kan wọ́n sọ pé kinní kan nínú ẹ̀ wọ́n sọ àwọn nǹkan táwọn èèyàn rántí mọ́ ìwọ gangan ló move on èèyàn rí nǹkan lórí internet ó sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tí wọ́n sí nínú fracas wọ́n gbé káwá tó pẹ́ yìí tẹjọ́ ń ṣe gbàgbó tẹjọ́ ń fúnra yín jẹ́ tẹ́ ń drag ọ̀gá wọn lójoojúmọ́ fídíò kan tó jáde lọ́dún kan tẹ́ gbé lọ́wọ́ tẹ́ máa ń celebrate ẹ̀ lọ́dọọdún ẹ mú àlátẹ́dá
o ò mọye show tó ṣe o ò mọye show tí ìgbín ṣe ẹ fi ń ṣe update di ọ̀la so voice note lásán tí gbogbo yẹn wá sọ̀rọ̀ lé lórí ló wá di pé òun ló gbé voice note ẹ jáde káwọn ẹbí ẹ máa bọ̀ o ẹ fẹ́ pa súná o káwọn ẹbí ẹ o ẹ gbà mí o voice note mi kí ni gbogbo òṣì yẹn kí ni gbogbo òṣì yẹn torí kò yé mi ni o kí ni nǹkan tẹ̀ ń celebrate gangan ẹ jọ analysis ni kò fàjà ọ̀rọ̀ lèmi sọ nísìnyí tẹ́yìn bá máa dá mi lóhùn ẹ máa bú mi ni èmi á tún fún yín lélẹ̀ ẹ máa jẹ lọ bóyá ó tún di next week Saturday àbí Sunday ẹ máa jẹ lọ òṣì lẹ́ ń ṣe kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ṣé onílẹ̀ tí ń gbéyàn jáde ni níbi tí speaker ìkan lọ́dún kan Queen Willie àwọn eléyìí ṣe show wọ́n ṣe show torí fracas wà ń gbà yẹn ni tẹ bá ń gbọ́ show ìkà show ọ̀dájú làwọn eléyìí ṣe wọ́n gbé Willie wọ́n gbé jáde bó ṣe gbé jáde ó ti kúrò lọ́dọ̀ ẹ̀yin náà lẹ link picture ẹ̀ síta torí pé ó kúrò lọ́dọ̀ yín ẹjọ́ ń jà ẹ̀yin náà lẹ gbé fọ́tò ẹ̀ síta lady yẹn ò ṣe show kó fi bí àwọn èèyàn update lásán ló ṣe àkálùkù move on wọ́n fi sílẹ̀ ni torí àwọn èèyàn understand pé fracas ni ẹ̀yin á fẹ́ máa fún àwọn èèyàn ẹ̀ nífẹ̀ẹ́ gbà ẹ̀yin á fẹ́ máa fún àwọn èèyàn ẹ̀ nífẹ̀ẹ́ gbà níbo náà ti ṣerú ẹ̀ everyday àárọ̀ ọ̀sán alẹ́ ẹ̀yin lẹ máa ṣílẹ̀kùn fracas ẹ̀yin lẹ máa ti ọ̀rọ̀ èèyàn kan lẹ́ ń sọ èèyàn kan lẹ́ ń ṣe ṣòfò èèyàn tó bá wò pé àmì láìkí irú tó ń pamọ́ ọ̀gá mi ti pọ̀ jù tó bá wò pé kóun sọ̀rọ̀ ó ti ṣẹ̀yìn nìyẹn ìgbà tó tẹ sọ pé wọ́n pọ̀ mo rò pé ó fẹ́ dárúkọ èmi náà ni pé ìkan ń bẹ o kò gbéregbé ni o ó ṣe kinní kan ó ṣe kinní kan mo kẹ́tíkẹ́tí mi ò gbórúkọ mi mo kẹ́ ẹ títí mi ò gbọ́ orúkọ mi pé kò gbéregbé yẹn náà kinní kan ó ṣe kinní kan ó ń retí picture ẹ̀ wàá ṣe wèrè fún wàá pa wàá sún jẹ ayé ìgbà kan nìyẹn Àbíkẹ́ sórí nǹkan tó ń ṣe nísìnyí ó ti gbàgbé ni ọkọ má mọ̀ nǹkan tó ń ṣe nísìnyí ó jẹ àwọn èèyàn nígbà tẹ́ fi ń jẹ ọmọ ayé nígbà tí tíìmù yín fi ń jẹ ọmọ ayé ó jẹ àwọn èèyàn wọ́n máa bẹ̀rù kò dẹ̀ sí nǹkan tẹ́ ń ṣe ń gbà yẹn náà bẹ́ẹ̀ ó strange sáwọn èèyàn kò sí fracas tẹ́lẹ̀ so kò sí nǹkan tẹ́ ń ṣe fáwọn èèyàn gbà yẹn náà ju pé ẹ máa lọ wá wèrè ẹ gbórí wọn sórí wèrè ẹ gbórí ìyá wọn ẹ gbé sórí ewúrẹ́ ẹ gbé ẹsẹ̀ wọn ẹ gbé ẹpọ̀n àgùntàn ẹ gbé sí wọn ẹ gbé gbàbárà lé wọn lọ́wọ́ nǹkan tẹ́ ń ṣe ń gbà yẹn náà nìyẹn ẹ dẹ̀ rárabú fún wọn ìyẹn nígbà tẹ́ ń jẹ ọmọ ayé nísìsiyìí tí ẹ ti di kọ̀díkọ́dí ní yín kò sí nǹkan tẹ́ ń ṣe òṣì lókù Ọlọ́run nísìsiyìí tẹ́ ti di kọ̀dí kò sí nǹkan tẹ́ gbogbo sáà 2017-18 tó fẹ́ máa lò yẹn kò jẹ́ anybody mọ́ sí gbà bẹ́ẹ̀ kò jẹ́ anybody mọ́ nísìn ó wá fún mi mo máa wá fún ẹ ó rántí ìgbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí mo ṣẹ̀ kúrò bí tí mo wá gbà yẹn tẹ́ ẹ wo pé ẹ fẹ́ lo opportunity yẹn pé gbogbo show tí mo ti ṣe ẹ fẹ́ wá fún mi one by one abẹ́ ṣe ń wá fún mi mò ń dá padà fún yín show kan ẹ fún mi lẹ́yọ̀ kan máa fún yín méjì fúnra yín lẹ fi mí sílẹ̀ níta ló máa bẹ̀ yín kán tiẹ̀ lọ pè sọ́dọ̀ ìpàgọ́ ìkẹgbẹ́rẹ́ gbé ní láti bẹ kẹ́ bẹ tí ò bá bẹ Àbíkẹ́ tí ò bá bẹ Lizzy àní bá ṣe mo jáde lójú ẹsẹ̀ ó yá wèrè ni bá mi ṣe kí la fẹ́ jọ máa ṣe ó ti bá mi ṣe mo dá ẹ lóhùn náà báwo ló ṣe rójú ọlọ́tí sí tí bá ti pa ṣóòsì mo bá tèmi lọ nìyẹn mi ò sí nǹkan tó kàn mí kan fracas tó gbogbo yẹn ò jẹ́ anybody mọ́ má ta mi sí mi lára wà nísìn má ta omi sí mi lára òun ni fracas tó wà nísìn má ta mi sí mi lára ò kì í dódò tó bá ti fẹ́ kó ta sí ẹ má ta sí wọn style táwọn èèyàn ń lò sí mo like ẹ má wá fún mi mi ò wá fún ẹ mo like ẹ nǹkan táwọn èèyàn ń ṣe nísìn fracas tó wà nísìn nìyẹn má wá fún mi mi ò wá fún ẹ má rí mi mi ò rí ẹ wá fún mi kí n kọlù ẹ tó bá rí mi mo máa wò ẹ nǹkan táwọn èèyàn ń ṣe nísìn nìyẹn so ìwọ tó bá ti fẹ́ kó ta sí ẹ kó sọ̀rọ̀ ẹ kó wá fún ẹ ká ní pé àwọn tí mi ò máa ṣe nǹkan tó ń ṣe kó wọn náà máa lọ comment síbẹ̀ voice note yẹn àwọn èèyàn á gbọ́ wọn ò ní play ẹ̀ wọn ò ní sọ nǹkan kan nípa ẹ̀ bẹ̀tí níwọ̀n ìgbà tẹ́ bá ti ń sọ̀rọ̀ tí ẹ bá ti ń sọ̀rọ̀ kò sí ọmọ ẹrú anybody níbí báyìí kò sọ́gà kò sọmọṣẹ́ ẹjá wá tún gbé sẹ́gbẹ̀ẹ́ kan wípé bóyá wọ́n ń support ọ̀gá wọn àbí nǹkan kan ẹjá gbé yẹn kúrò ẹ máa sọ̀rọ̀ sí ọ̀gá wọn
ẹ wá máa fi àwọn tó ń wà nínú tíìmù wọn tó yẹ pé ara yín lẹ fi sọ pé wọ́n ń dáyè kan wọ́n máa ń fowó ṣe nǹkan wọ́n máa ń ṣe kinní kan ẹ máa ní pé àwọn ọmọ tó ń fún 10,000 àwọn ọmọ elébi àwọn tó ń lè rà yín kó pa yín jẹ ẹ máa pè wọ́n lélébi ẹ máa ní àwọn ọmọ kinní kan tó ń tẹ̀lé àwọn elébi ẹ dẹ̀ fẹ́ kán dákẹ́ kán má sọ̀rọ̀ ẹ jẹ́ àgbé pé wọ́n ń support ọ̀gá àwọn sẹ́gbẹ̀ẹ́ kan báwo lẹ ṣe máa pè èèyàn lélébi torí pé ó wà ní under fake account ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ náà ẹ̀ gbójú síta wọ́n máa sọ̀rọ̀ náà ẹ̀yin lẹ gbé lórí yín kún làwọn bá yín fa ẹ̀yin lẹ nípa ìbẹ̀rẹ̀ fracas tó bá jẹ́ educative chat lẹ́ ń ṣe bá ṣe máa bá yín ṣe nìyẹn bá ṣe máa bá yín ṣe nìyẹn ẹ̀yin lẹ lórí yín kún mo dẹ̀ máa sọ nǹkan kan wípé ẹ̀ tó bá pèrè ní speaker tẹ̀ jẹ́jẹ́ tó bá pèrè ní speaker àwọn tó wà ní abẹ́ ohun ẹ wọ́n á fi ọ̀rọ̀ bá tiẹ̀ jẹ́ táyé bá gbà wọ́n á sọ ọ̀rọ̀ ìwọ ọgọ́ tó pèrè ní speaker wọ́n á sọ ẹ́ mọ́rọ̀ wọ́n á sọ ẹ́ mọ́rọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ náà irú àwọn tá à ń sọ̀rọ̀ sí náà àwa náà máa ń comment nígbà kan àdẹ̀tí làwọn àti lu àwọn òbí kan fi blog rí báwa náà ṣe máa ń ṣe nìyẹn wà tìgbà tí mo ti wà láti mo ti ń ṣe nǹkan bọ̀ láti 2014 ojú mi fracas fi bẹ̀rẹ̀ mo wá ṣe ń sọ̀rọ̀ ní 2022 mo ṣe ń sọ̀rọ̀ àwọn tó wà ní tó bá ń ṣe speaker wa máa gapá ẹ máa ṣe frapapọ̀ pípé tẹ́ bá fún wọn láàyè tó bá sọ̀rọ̀ ìwọ tó jẹ́ speaker wa ṣe kí ni wàá jókòó síbi kan ni wàá máa wò pé àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn èèyàn lóhùn o kí lẹ̀ ń bá ká ẹ dẹ̀ lọ gba nǹkan kan ọba 10 ìgbà 10 nílé ayé àwọn kan á máa lọ àwọn kan á máa dé so tó bá dúró sórí pé o lè fẹ́yàn kankan ní chance o lè ṣe kinní kan wọ́n á lù ẹ́ mọ́ gbà bẹ́ẹ̀ àwọn tó ń dé tí o bá ń fìfẹ́ gbà àwọn tó ń kó wọn mọ́ra wọ́n á máa pọ́n ẹ lé lọ ni kò sí bọ́n ṣe lè ga tó wọ́n á máa pọ́n ẹ lé wọ́n á máa fi ẹ́ sípò gẹ̀rẹ̀jẹ̀ náà bá gbà bọ́ tó bá yẹ kó gbà wọlé tó ṣàwò pé ìwọ ni Jagaba ohun ìwọ ni Seriki voice ìwọ ni kinní kan ohun ìwọ kò sóhun mọ́ ohun ti crack ohun ti ṣe kíni àwọn ohun tẹ́mù ló kù ohun ti lọ kò sóhun mọ́ gbogbo àwọn ohun gbà yẹn kò sílẹ̀ mọ́ gbàgbé Ọlọ́run mi ní tán ẹ̀ kò sí gbogbo àwọn kinní yẹn ti ṣá létí wa nígbà tí a bá ń ṣe show kò sí tọ́pìkì gidi nǹkan ẹyọ kan wọ́n fi òwò ránṣẹ́ sígbà ìwà alágbèrè wọ́n fi fọ́tò ọmú ránṣẹ́ sígbà ìwà alágbèrè ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe show lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀mẹ́ta náà ló máa sọ fún kí ni nǹkan tẹ̀ ń fà ṣé yẹn la fẹ́ máa jókòó tì bá a ṣe ń ṣe show yìí àwọn ọmọ ẹgbẹ́ wa níbà tán wá dárayá wọ́n wá gbádùn ara wọn bí ó tẹ̀yẹ kó máa padà lọ manipulate ẹ̀ tó bá yá wọ́n wà bí tó ń gbádùn ara wọn gbogbo èyí tẹ̀ ń ṣe wọ́n kàn wò pé wẹ́ẹ́ ṣáájú support ẹ̀ ó ti jáde tó bá ń ṣe show tí speaker mi bá jáde wọ́n á lọ sọ́dọ̀ speaker yẹn wọ́n á lọ gbádùn fracas tó ẹ lọ jókòó ẹ jókòó ẹ máa yín náà máa wòran ẹ kàn máa wá ṣe lẹ́kọ̀ọ̀kan rédèrèdè ló kù kéèyàn kan máa sọ̀rọ̀ bí ẹni bí kí lorúkọ ẹ̀ kọ bí ìgbà tó ń rán mú kó sì nǹkan tó lè ṣe ìwà lọ́ba àwúre ìwà tẹ́rí yẹn òun ló pè ní ọba àwúre ìwà ẹ ló máa sọ̀rọ̀ èèyàn tó jẹ́ ìwà ẹ ló máa sọ̀rọ̀ èèyàn tó jẹ́ nǹkan táyé ò ṣe mọ́ owó àwọn tẹ́jọ bẹ̀rẹ̀ ńgbà yẹn tẹ́jọ fúnra yín jẹ́ back to back orí pọ́n ti sún wọ́n kàn lọ́ra ń ṣe tiwọn jẹ́jẹ́ wọ́n á ṣeré ìwọ wá ṣẹ̀fẹ̀ wá gbégbá ẹ̀ nísìn ó wá láwọn kan rí ẹ fí ẹ tẹ̀ jáyọ tí èjì kò nígbà tó ti jẹ́ pé fracas àdẹ̀ sọ̀rọ̀ alọ́gàá a ní ọ̀gá àwọn ọ̀gá wa o ó wá náà rí ẹ fi fracas celebrity public figure ló fracas public figure ìsọnù àwa náà rí ẹ fi àwọn tó kù tẹjọ máa ń fúnra yín jẹ back to back ta lórí tó ń ṣerú nǹkan tí wọ́n ṣe yẹn mọ́ sí wọ́n á wá ṣe gbégbá TikTok wọ́n á ṣe máa láwọn fẹ́ máa play nǹkan wọ́n á máa yanjú wọ́n á máa yán ẹnu wọ́n á máa ṣe kinní ṣerú yẹn wà mọ́ sí ni ṣerú yẹn wà mọ́ sí ni kò sí mọ́ náà ọba ńlá ti ṣe speaker nínú fracas ọba ńlá ti jàgàn ta lórí tó ń ta sí mọ́ ó ti fi rẹ̀ síbi tó yẹ kó wà ọlọ́ọ̀ má jẹ́ kára padà sí aburú adé tó ẹni ẹlẹ́ni tó rọra bẹ̀rẹ̀ show tó ṣẹ̀ bẹ̀rẹ̀ show tí ó ti pé 2 years ló wá ṣe show ẹ̀mẹ́ta fún lọ́jọ́ kan àwọn èèyàn wá content ọlọ àwọn èèyàn wá content láago mélòó
láago mélòó gbogbo yẹn ti lọ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá òun nílé ayé èèyàn kan ò lo ilé ayé gbó àwọn kan ń lọ àwọn kan ń dé bó ṣe jẹ́ nìyẹn àwọn kan ń lọ àwọn kan ń dé ìran kan á lọ ìran kan á bọ̀ àwọn tó bá pọ́nra wọn lé kí ló ṣẹlẹ̀ wọ́n á pọ́n wọn lé mọ̀nà ká ẹ̀ ó dà ìwọ náà jókòó ọ̀rọ̀ yóò ṣe mọ̀ pé jàlẹ̀ etí fracas lẹ fi máa gbọ́ etí fracas lẹ fi máa gbọ́rọ̀ yìí ìwọ náà jókòó kéèyàn kò jókòó kó pé òkè Àbíkẹ́ mo pe àrò mo pọ̀dọ̀ finú mi sí mo fẹ́ rò àwọn tá a jọ ṣe kinní nígbà yẹn kí náà ṣe ń sìn ṣé àwọn dẹ̀ wá ń ṣe gbogbo eléyìí mọ́ ọjọ́ wo náà wọ́n máa ìyá bọ́ síbí ìyá ọmọ òṣì ọmọ tó bú mi ọmọ tani ẹ̀ tí wọ́n ní bú ẹ wọ́n á bú ẹ wọ́n á bú ẹ because àwọn leader tó kù tí àwọn ọmọ ẹgbẹ́ wọn bá ti ṣe nǹkan tí wọn ò fẹ́ wọ́n á tètè máa pè wọ́n wípé má ṣe nǹkan báyìí ní orúkọ mi tí o bá fẹ́ ṣe nǹkan báyìí má lo picture mi má bú èèyàn báyìí kò wá fún mi ṣé ẹ rí kí lágbájá ta sí mi kí ló dé tẹ̀ ń lọ bú tí o bá mọ̀ pé o fẹ́ bú mi ò lágbára lórí ọ̀yá gbé picture mi wálẹ̀ dẹ̀ má lórúkọ tíìmù mi àwọn yẹn la mọ̀ ní leader àwọn yẹn la mọ̀ tí wọ́n pọ́nra wọn lé tán fira wọn síbi gẹrẹjẹ wọn ń fàgbà tó la mọ̀ tó bá fẹ́ ṣe show wọ́n á ṣe ní ṣókí wọ́n á tún sọ nǹkan míì wọ́n á sọ ọ̀rọ̀ gidi tó mọ́pọlọ táwọn èèyàn rẹ̀ kọ̀ọ̀kan nínú ẹ̀ wọ́n á sọ nǹkan àwọn yẹn la mọ̀ pé ó ń ṣe speaker bẹ́ẹ̀ pé ọwọ́ kan wá ní orí ẹyí o bẹ̀rẹ̀ gbogbo kò níyì mọ́ ìgbà kan lẹ ti ṣe yẹn tó ti lọ àwọn star yẹn ti lọ Ọlọ́run ó ti lọ show tó wà níta nísìnyí wàá ṣeré orí pé àwọn èèyàn rẹ́rìn lọ rẹ́rìn bọ̀ á sọ̀rọ̀ á ṣeré àwọn ò take it personal take it personal bíi ti yín bá wa so àtàwọn táwọn fi nǹkan ṣeré tó ẹ̀ka kan cruise ẹ̀yìn kan wá dé wàá wá múra kọ́kọ́kọ́kọ́ bí pò lọ sójú ogun wàá wá múra kankan and again tó bá ní pé o fẹ́ lọ sí orí level yẹn mo ń ṣe ẹ létí ni o Ọlọ́run má jẹ́ àtẹ́ kó má bàa tẹ́ ju bó ṣe wà yìí lọ gbàgbé ò lè sórí àwọn tó máa ń hó bí ẹ̀wà tí ò jiná tán láwọn sọ̀rọ̀ fún ẹ òṣìná ń ṣe Ọlọ́run ò ní speaker gbàgbé ẹ̀ wọ́n kàn máa ń fa wàhálà sí ẹ lọ́rùn ìwọ́ kẹlẹ́lẹ́ ò ti rẹ̀ ò lẹ́mìí fracas yẹn mọ́ o kàn fẹ́ máa fagídí ṣe ni ó ti late nígbà kan tó ní pé o lọ fún 2 years àbí 9 months lọ 19 months ẹ̀mí ṣàrántí tó olúpo fi lọ nígbà tó dé padà mo ṣe show kan mo lábìkẹ́ káàbọ̀ ẹ̀yin tẹ́ bá rántí show yẹn ẹ comment mo ṣe lórí page kò gbèrègbè àyànfẹ́ Ọlọ́run mo ní Àbíkẹ́ káàbọ̀ ṣe dáadáa ló dé mo ní fracas ti kúrò níbi tó fi sí o mo ní má lọ bẹ̀rẹ̀ olórí Morovia oníbàtà kìíní kan oníbàtà síkláṣì mo ní má lọ bẹ̀rẹ̀ gbogbo yẹn mo ní pé fracas ti kúrò níbi tó fi sí mo ní pé nísìnyí owó náà fi ṣe fracas mo ní owó náà fi ṣe fracas wọ́n fowó tákà ni mọ́tò kìíní kan nìwọ́ rà tí ẹ rọba òkè ó yá èmi náà ti já tèmi ọmọ mo ti kọ́ kìíní kan sí Nàìjíríà ó yá mo ra lé ní country by mo ní tó fi ṣe fracas nìyẹn sìn mo ní fracas ti kúrò níbi tó fi sí pé so kó o tún mú dáadáa níbi tó ti dá ẹ ṣe àwọn èèyàn rántí show yẹn àwọn èèyàn rántí etí fracas náà fi gbọ́rọ̀ mi lọ́dún náà kí ló wá ń ṣẹlẹ̀ nísìn kí ló ṣẹlẹ̀ nísìn kò sọ̀rọ̀ mọ́ kò ṣe kí ni kò sí ọ̀rọ̀ mọ́ àwa táwa ń sọ̀rọ̀ ń sìn kò ìwọ ìrọ̀rùn ló bá dé speaker ni wá ìrọ̀rùn ló bá dé speaker wàhálà tí ààyè bá gbà mí mo lè sọ̀rọ̀ 7 hours mi ní dúró mi ní play kankan ẹnu mi mo máa fi sọ̀rọ̀ mi ò ní fìkan pé méjì àwọn èèyàn rẹ́rìn nínú ẹ̀ àwọn èèyàn ṣeré nínú ẹ̀ àátújú òkò sẹ́ni tó bá fẹ́ bá nínú ẹ̀ bẹ́ẹ̀ tí ká wá jáde ká kọ́kọ́ fún ojú pọ̀ mọ́ kámẹ́rà yẹn ká fún ojú pọ̀ bí ẹni tó fẹ́ yaṣó ká kọ́kọ́ máa ṣe ká máa ja wọ́n ká máa jètè ká tó sọ̀rọ̀ jáde táìmù tí wọ́n fi máa ja ṣé o ti kúrò bẹ́yẹn táìmù tó fi máa ja wọ́n tó àkọ́kọ́ máa lọ àwọn táwọn bọnú eyín àwọn èèyàn ọ̀rọ̀ ti lọ rẹ́gẹ́dẹ́ wọ́n á ti dọ̀rọ̀ sílẹ̀ fún ẹ mélòó ló fẹ́ sọ̀rọ̀ mélòó ló fẹ́ wàá wá ní òkì dá wọn lọ ó mọ bí tó ti fẹ́ mu nì torí ẹ̀ ló ṣe máa ń dúró dè wọ́n lọ́jọ́ tán bá ní kinní kan ṣẹlẹ̀ ó mọ bí tó ti fẹ́ mu ta ló fẹ́ dá lóhùn dá wọn lóhùn kẹjọ bẹ̀rẹ̀ kíni kátikàti ó ti rẹ̀ ẹ́ lọ jókòó because ẹ̀sìn ṣe ń bẹ̀rẹ̀ lélẹ̀ bí ẹ̀sìn ṣe ń bẹ̀rẹ̀ lélẹ̀ ẹ̀sìn gidi ní gbogbo Ọlọ́run
ìgbà tó wá jáde ṣe show fún ajáde ó wá ṣe show 3 ó tún ti jí dé lẹ́nu ó tún tètè sùn lánàá bẹ́ẹ̀ lọ update dẹ̀ lọ kí ló dé kí ni nǹkan kí ló dé kí ló le tó yẹ ẹ̀dẹ̀ màá ní mi ò kí wò wọ́n mi ò kí gbọ́ wọn mi ò wò wọ́n ẹ̀dẹ̀ sọ gbogbo nǹkan tí kálukú sọ lórí show ẹ̀ nǹkan tá jáde sọ lórí show ẹ̀ ẹ fi ń ṣe show ẹ̀dẹ̀ kí wò wọ́n ọ̀gá mi ò ẹ lọ jókòó ẹ̀yin ọ̀gá wa ọ̀gá sọnù ọ̀gá ni mí nínú sọ̀rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ fracas sọ̀rọ̀sọ̀rọ̀ fracas àwọn ò ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ àwa ò ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ nínú fracas àwọn èèyàn ti lọ àwọn èèyàn ti ṣe dáadáa gan àwọn èèyàn ti àwọn tẹ́jọ ṣe ńgbà tó dùn wọ́n ti sinmi wọ́n ti ṣe dáadáa wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ gbogbo àwọn tó support tí wọ́n ní ẹwọ ẹkọ̀ fẹ́ jẹ́ kí o máa sọ̀rọ̀ ẹ̀rọ fẹ́ jẹ́ kí o máa sọ̀rọ̀ gbogbo àwọn tó support tí wọ́n nígbà tẹ́yìn ṣe fracas gbà yẹn wọ́n wá padà wá nísìn àtọwọ́ tí wọ́n àtọwọ́ tó ń rí nígbà yẹn wọ́n wá fi help wọn wọ́n ń bless àwọn èèyàn wọ́n ń ṣe dáadáa fún wọn wọ́n ń empower wọn ṣé àwọn tó wá tẹ̀lé wọn ṣé wọ́n gbọ́dọ̀ kù sínú fracas ni recharge card lásán kò sí tó jọ kò sí tó jọ ẹ̀ kí pín nǹkan nínú tíìmù yìí ẹ̀ kí celebrate nǹkan kan bí ọ̀fọ̀ bí èèyàn kan kú èèyàn kan wá justice èèyàn kan ya wèrè wọ́n rẹ́pù ọmọ kan ó ń dẹ̀jẹ̀ nídìí dáwọ́ ẹja ṣe kinní kan àfihàn àwọn tó ti jà sẹ́yìn wọ́n padà wá bá àwọn fans wọn sí wọ́n ṣe dáadáa fún wọn àwọn tó support wọn nígbà yẹn wọ́n ṣe dáadáa fún kálukú wọn bẹ́ẹ̀ títí yín ìhà àjàkú ni àjàkú ni o àjàkú ni wọ́n bá. ó ń tọ́jú ẹ. wọ́n lọ. ó ń tọ́jú ẹ. kò dáadáa ọ̀dọ̀ ayé rẹ̀ kò dáadáa ó ń tọ́jú ẹ. ó ń tọ́jú ẹ. àjàkú akátá team àjàkú akátá team ìjà ni wọ́n wá wọn máa jà lójoojúmọ́ ìjà ni àwọn kan tó ń gbọ́n wọn yọra wọn díẹ̀díẹ̀ nígbà wo ló wá fẹ́ padà wá Àbíkẹ́ tó fẹ́ ṣe tó dáa fáwọn tó ń tiẹ̀ lẹ́yìn tó ń support ẹ̀ láti gbà yẹn nígbà wo ló fẹ́ padà wá tó fẹ́ wá ṣe tó dáa fún wọn apẹ ìjà mi lẹ ti gbé kaná ẹ lẹ́tún ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ara ṣò ẹgbẹ́ nígbọ̀rọ̀ Àṣàkẹ́ ògbé òròpó máa ṣe ìyẹn lulẹ̀ ọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀ ẹ ti hàn yín mọ́ ìyẹn lulẹ̀ níbo lẹ fẹ́ bá yàrá jábá ẹ̀ nísìn torí Ọlọ́run àwọn òkú gbẹ̀yìn tí fracas wọn àfi máa gbọ́rọ̀ mi nígbà tí ijó bá dùn lèèyàn máa ń jó nígbà tí ijó bá dùn orí pa àwọn tẹjọ ṣe nígbà yẹn tó ń já àwọn leaders wọ́n wá ń jókòó nísìn àwọn gan ń wo show wọ́n gbádùn wọ́n ń wo show wọ́n ń gbádùn ara wọn kò sí pákáleke láàárọ̀ lọ́sàn-án mo tó ti dé o wọ́n bú mi nígbà tó bú mi wọ́n play voice note mi Àbíkẹ́ wọ́n ṣe kinní kan èmi side chick ìgbà tó yá wọ́n ní wọ́n máa fẹ́ mi wọ́n fẹ́ mi mọ́ ibì kan ló ti máa ń láti gbàgbé voice note yẹn move on ṣó ti gbọ́ èmi mo understand mo mọ bó ṣe máa ń rí lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọgbẹ́ ọkàn tí kò ń tètè sàn àwọn gbé ọkàn tí kò kí jiná ó yé mi dáadáa ó yé mi so tó bá ó lè máa create content àwọn èèyàn fi TikTok wọ́n fi múnú ara wọn dùn so ó lè máa ṣe yẹn wàá jó wàá ya wọ́n bó ṣe máa ń yọ wàá ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn wọ́n ròyìn wọ́n ní TikTok ń sanwó o ta ló kọ́kọ́ bẹ̀ tí ọmọlúwa gist ọmọlúwa ni mí àjàkú akátá làbúbú tì mí ó tọ́ ni ṣé tí èèyàn bá ń jà ṣé kò kì í tán ni ṣé kò kì í tán adẹ̀ ń fẹ́ àwọ̀ pé afẹ́ kí fracas tán afẹ́ kó tán àìmọye nǹkan lárí àsọ̀rọ̀ náà àìmọye nǹkan lárí àsọ̀rọ̀ nígbà tó di pé ojú ń ti àwọn èèyàn pókè kí la fẹ́ ṣe lọ nígbà bẹ́ẹ̀ mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ yẹn mi but ṣe mọ̀ ọ̀rọ̀ ló kàn rọ̀ kò ṣe pé mo mìnà pé bóyá mo fẹ́ sọ mi ò mìnà tó lọ gbé Jagrova epo mọ́tò tó gbé yẹn wá ojú tí wọ́n go ò lè post ẹ̀ sórí page ẹ̀ ó lè post ẹ̀ sórí page ẹ̀ ó mọ̀ pé fans èèyàn bá múnú ẹ̀dùn
wá bá wọn ṣeré kódà kó kàn máa ṣe show kó máa kọ comment wọn kẹjọ máa ṣeré kó máa reply sí comment wọn kẹjọ máa fi ṣeré ìyẹn lásán gan ara ẹ̀ ni ìgbà tó gbé làbúbú tó gbé làbúbú kà tó gbé wá kán tó rí ọwọ́ ká yẹn lè tó jẹ́ pé ọkọ̀ ni kò ṣe ká nígbà tí wọ́n gbé ọkọ̀ táwọn ìtàn gbé dé kán tó rí ọwọ́ ẹ̀ yí wọ inú gate ó di ọlọ́run rọmọ ẹ̀ lẹ́ni yẹn làgùbàlà ló yíyí nígbà tí wọ́n gbé ọkọ̀ tó fi surprise Àbíkẹ́ tó gbé ọkọ̀ yẹn dé kó tó wọlé sí inú compound kó tó wọlé mo kàn rẹ́rìn jọ ìgbà ṣé dandan ni ọkọ̀ ẹ̀ tún pọ́lé range wo àní ọkọ̀ ní nǹkan ọkọ̀ ìgbàdàn pààkì ọkọ̀ kalẹ̀ tí wọ́n pààkì ọkọ̀ kalẹ̀ inú mọ́tò yẹn dọ̀tí ọlọ́run ló máa wọ́n tó organize nìyẹn bí ìgbà tó kọ̀ fẹ́ dójú tìyàn pé nìyẹn dọ̀tí bẹ̀mí ẹ ṣáà máa jẹ̀mí ìfẹ́ ṣe analysis lórí ẹ̀ mo ti rántí kinní yẹn tí mo ti fẹ́ sọ látọjọ́ bọ̀ ẹjá gbàgbé ẹ má jẹ́ máa fi yẹn ṣe kinní fúnra wa gbogbo wa wà fúnra wa náà ni ẹjá gbàgbé yẹn má jẹ́ asọ́mọ́ gbégi lódò ẹbẹ rọlọ o Adédọjà Àbẹ̀kẹ́ ẹbẹ rọlọ ọ̀rọ̀ tí mo wá ń sọ lọ mi ní pẹ́ máa lọ mọ́ ó wá dà ó ní pé wọ́n ń ṣiṣẹ́ kí ló pe iṣẹ́ tó ń ṣe yẹn agbanipa abanilórúkọ jẹ́ ó ní wọ́n fún wọn lówó làbúbú range àní ẹja gbàgbé ẹ̀ àní ẹkọ̀ wò fírí ká gbójú kò fírí ẹja gbàgbé ẹ̀ ó ní wọ́n gba owó ìbanilórúkọ jẹ́ pé wọ́n fi ń bá ẹ̀ lórúkọ jẹ́ wọ́n san owó fún wọn ṣe rí ọ̀rọ̀ àwọn àgbà kò ní lọ láìṣẹ wọ́n ní tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ṣe rí gbogbo àwọn tó jẹ́ nígbà tí fracas fi wà dáadáa ṣe rí gbogbo àwọn leaders tó ń jọ ṣe show tó ń gbé gbogbo ẹ̀gbọ́n náà gbà yẹn lọ́nà kan àbẹ́kejì ẹni tó ṣeré ẹni tó ṣe kù jẹ́ káàtó ọ̀nà tí kálukú fẹ́ fi san kálukú according to ìwà tí kálukú wù bó ṣe fracas ẹ̀ bóyá ó fi kà ṣe bóyá ó fàánú ṣe bóyá ó kàn fọ̀rọ̀ ẹnu lásán ṣe tiẹ̀ Ọlọ́run san fún kálukú tó lọ bá wá ní òun dé sí ẹ Àbíkẹ́ láti bí ọdún 3-4 sẹ́yìn nísì gbà pé ẹ̀san nǹkan tó ti ṣe sẹ́yìn ló ń gbà ẹ̀yin èèyàn tí ẹ bá fẹ́ mọ nǹkan tí mo sọ wọ́n ń pe péjì kan ní Janet Tutu wọ́n ń pe péjì kan ní Janet Tutu ẹ lọ sórí ẹ̀ èèyàn tó wá ní pé wọ́n ń sanwó ìbanilórúkọ jẹ́ nísìnyí ẹ lọ wo àwọn show tàbíkẹ́ ti ṣe sẹ́yìn lórí Janet Tutu ẹ lọ wo àwọn show tó ti ṣe sí ẹ̀yìn àwọn show ìka ọ̀dájú tẹ́ pé kò sí ẹni tó lè ṣerú àwọn show yẹn mọ́ nísìn Ọlọ́run á san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ tó bá jẹ́ pé àsìkò tó ti rẹ ìwọ tí òun ti tán lẹ́nu ẹ lọ́lọ́run wá fẹ́ gbé ìdájọ́ ẹ̀ dìde fún ẹ pé kán máa yẹ̀yẹ́ ẹ lọ́tún lọ́sì gbà pé ó wà ní ó máa lọ gbà pé ó máa kẹsàn ìwà ẹ̀ àwọn èèyàn tí ó bá yé wọn jẹ́ nígbà yẹn má gbàgbé pọ́n sanwó fún wọn náà ló fi ń jáde ṣe show fáwọn tó ń ṣe show fún nígbà yẹn má gbàgbé wípé ìwọ náà ń gba owó torí pé òun búyàn náà ṣe ń gbé ẹ lọ Nàìjà torí pé òun búyàn náà ṣe ló ṣe mọ Alhaji Wasiu gbogbo àwọn tó nípa ẹfìdí jagun fún gbogbo àwọn tó lè fìdí jagun fún torí pé òun búyàn ló ṣe mọ̀ wọ́n àwọn ìyá tó ti support yín nígbà yẹn torí pé òun búyàn ni tó bá sọ̀rọ̀ nípa pé èèyàn gba owó fi ba ayé èèyàn jẹ́ Àbíkẹ́ mo mọ̀ bóyá òyìn ṣe bóyá ò ṣe o bet ìwọ ni ẹni tó ṣe kíní yẹn nínú fracas ẹ gbàgbé ẹ tó máa sọ wípé èèyàn rí àwọn èèyàn support ẹ tí wọ́n dẹ̀ fi owó bá lò Àbíkẹ́ ni speaker àkọ́kọ́ kò mọ́ lò ní ó ti lò gbà rí kò yẹ kí lára wà nísìí Ọlọ́run ó lo ìgbà yẹn wọ́n fi ń lá wa lójú nígbà yẹn ìgbà lásọ ìgbàlẹ̀ o ó ti lórí ó ti lọ nìyẹn bí ilé ayé ṣe rí nìyẹn táyé bá ń yẹ ẹ ò rọra ṣe
bọ́nà rẹ bá ń dára ò rọra ẹ̀san kò gbóògùn ẹ̀san wákè o. ó ti lórí wọ́n san owó fún ẹni pé o máa kọ́kọ́ ṣe patí gbogbo àwọn èèyàn gbé gbogbo àtàṣọ àti gbogbo nǹkan wọ́n gbé wọ́n ṣe fún ẹni ìwọ kọ́ ló ṣe àwọn èèyàn fi owó bá ẹ lò kí ló ń ṣe fún wọn padà ṣé bó ń jáde wá ṣe ṣó nǹkan tó fẹ́ nígbà yẹn tó fẹ́ rí ló wá ń ṣe níta àwọn tí o fẹ́ kí wọ́n kọ àwọn tí wọ́n fẹ́ kó bá wọn búlì ló wá búlì àwọn èèyàn míì gan ò ní sí nínú fracas wọ́n á fún ẹ lórúkọ wọn wàá jáde wàá ṣe ṣó fún wọn Àbíkẹ́ wàá rárá bú àìmọye ilé ló ti dàrú láti ọwọ́ ẹ̀ àìmọye ọmọ ló ti sọdọ̀ ọmọ aláìní baba níbi kó máa tàgì wọn pé ọkọ wọn kọ́ ló ní ọmọ ọwọ́ wọn etí fracas lè máa fi gbọ́rọ̀ yìí bọ́ ẹni tó lọ́rọ̀ tí mò ń bá wí tó bá kó òun nìkan á ro nǹkan tí mò ń sọ yìí ṣó tó ń ṣe yẹn kò tọ́ sí ẹ kò gbà wípé tí sórí tó bá ń drag ẹ lọ́tún lọ́sí táwọn èèyàn ń bú ẹ̀sìn gbà pé Ọlọ́run dé nìyẹn gbà pé àsìkò ẹ̀san títí ẹ náà ti dé o ní láti gbà tayọ̀tayọ̀ bóyá tó bá fẹ́ kó tètè tán Ọlọ́run lọ́ba tó kò sí ìdájọ́ ẹnìkankan lọ́wọ́ ẹnìkankan Ọlọ́run lọ́ba tó máa dáríjì yàn wàá wá máa bẹ Ọlọ́run pé Ọlọ́run ti tó dáríjì ẹ̀ ìgbà ìmọ̀ ni bẹ́ẹ̀ kó wọ́n pé ó fẹ́ máa fi agídí lò ó máa long tó bá wò pé ó fẹ́ máa fi agídí ṣe wàhálà ó máa long gan mo rán ẹ létí àwọn èèyàn tí wọn ò ní sí nínú fracas iṣẹ́ tí wọ́n ń ṣe nígbà yẹn nìyẹn o ò ṣe nǹkan kan iṣẹ́ tí wọ́n yàn láàyò òun ni búlì òun ni kò búlì ló yàn láàyò kó dẹ̀ blackmail àwọn èèyàn iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn wàá jáde wàá pe àwọn èèyàn lórúkọ oríṣiríṣi tó bá wá tún bú wọn tán tílé wọn bá dàrú wàá súnmọ́ ọkọ wọn wàá tún máa fi lá wọn lójú ẹ máa ṣe fídíò pẹ̀lú ọkọ wọn báyìí ẹ máa ṣe fídíò pẹ̀lú àwọn ọkọ wọn bóyá ọ̀rẹ́ méjì ní tẹ́ bá dàrin wọn rú tán ẹ máa lọ ṣe fídíò pẹ̀lú ọ̀rẹ́ kejì bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn ká má lọ sí jìnnàjìnnà sísá Moro Fáyọ̀ gbogbo wa la mọ bí sísá yẹn ìgbà tó dénú fracas àǹtí yẹn fún ìdákú ijó ẹ̀ ló máa ń jó sísá Moro Fáyọ̀ tẹ́ máa ń rí yẹn tó ń kọ́mẹ́ǹtì bíbà ijó ẹ̀ ló máa ń jó kò mọ̀yàn bú ṣé Moro Fáyọ̀ tẹ́ rí yẹn ó jọ ẹni tó lè bú èbú lójú yín ṣé Yorùbá tó ń sọ lẹ́nu ó jọ ẹni tó lè búyàn lójú yín Moro Fáyọ̀ tẹ́ rí yẹn ó jọ èèyàn tó lè blog tó lè máa blog ọmọlọ́mọ lójú yín jáde kó sọ nǹkan tó ṣe di ọ̀la ni àǹtí yẹn máa ń sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn lẹ́nìí àtọwọ́ ẹ̀ ló ti wá ká má lọ sí jìnnàjìnnà nìyẹn sista Moro Fáyọ̀ lágbára Ọlọ́run àlàyé Ọlọ́run máa dáwọ́ lé yín Ọlọ́run á dáwọ́ lé yín gbogbo ibi tó bá kù sí báyìí Ọlọ́run á wò yín sàn ẹ dìde padà lágbára Ọlọ́run ogun yẹn tó bá wá ṣẹ́ kò ní ṣẹ́ sórí àwọn ọmọ yín kò ní ṣẹ́ sórí tiwa náà àtọwọ́ yín ló ti wá kí dẹ̀ ló ṣẹlẹ̀ ẹ parọ́ mọ́ ẹ ní òun ni ṣé ruti kechi àbí kí náà pé orúkọ tán láǹtí yẹn ló wà London nígbà yẹn àbí ta ni ò mọ sista Moro Fáyọ̀ tẹ́ bá lọ wá gbogbo ṣó yẹn máa rí náà àbí kẹ́ni mélòó la fẹ́ kà Infinity Adémídé Mr. Bakare tí màá yẹn bá gbé ọjà kalẹ̀ báyìí tó bá ń já aṣọ ṣọ́ọ̀pù wọn tóbi gan ṣọ́ọ̀pù yẹn lè wà lẹ́nìbọ̀ orúkọ wọn lọ sílẹ̀ àgbọ̀ orúkọ wọn mọ́ àgbọ̀ orúkọ wọn mọ́ bá ṣe ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn tó ń ṣoore fún ẹ tán ó jáde ó ṣe ṣó ẹ lọ sórí Janet Tutu ẹ̀yìn èèyàn ẹ lọ járọ́ mi gbogbo ṣó yẹn lẹ máa rí ẹ jọ ẹ lọ wo àwọn fídíò yẹn oògùn short video ni ẹ lọ sórí Janet Tutu kẹ lọ wo gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ṣó tàbí kẹ́ ń ṣe nísìn ẹ lọ sórí Janet Tutu kẹ lọ wo kẹ wá wò bọ́yọ́ lọ́ọ́ máa ń fi oore san ibi àbí ó máa ń fi ibi san oore. ẹ má bínú jàre kọ́ ló wọlé so gbẹ̀yìn dáàdì ẹ̀yin mọ́mì mi ẹ pè mí fún gbogbo nǹkan tẹ́ bá fẹ́ rà bódẹ̀ jẹ́ wíìgì náà ni mi ì tí kà tán àwọn fine wig ṣe rí irú tó rí mi gangan irú eléyìí gangan mo ní irú eléyìí gangan ó wà wíìgì tẹ́ bá rí lórí mi ó wà ẹ kú mọ̀gbà tí mo ti ń lo wíìgì mi ó wà yàtọ̀ sí torí mi àwọn ànọ́dá wọ̀ nírú torí mi lélẹ̀ òun ni ṣẹ́tìrí irú torí mi ń tẹ̀wọ́ lórí mi òun lélẹ̀ so yàtọ̀ sílẹ̀ àwọn oríṣiríṣi wíìgì àkàkà níye
ó kún bí woman hair wet and waves tó fine dáadáa tó mú yes tó full tẹ́ bá fẹ́ tó máa full dáadáa gan lórí yóò wà tẹ́ bá dẹ̀ fẹ́ tó máa ra ṣe ṣókí lọ́bẹ̀ oge ó wà gbogbo ẹ̀ ló kún bíbá yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan ọwọ́ aṣọ náà sọ́mà ti dé ẹ̀yìn mọ́ mi tí rí kẹ́ máa raṣọ sọ́mà àwọn 3/4 gown àwọn mini gown tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì ti sọ́mà àwọn armless gown tó jẹ́ native tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì sọ́mà gbogbo ẹ̀ ni mo ní ẹjọ́ patronize mi tó bá dẹ̀ jẹ́ àwọn spiritual items náà ni ẹ wò ó ẹ má jẹ́ alágùn jìnnà ẹ jẹ́ àtọ́jú ara wa ara gbé láyé yìí o tẹ́ bá gbọ́ pé ogun láyé kò ṣeé dúró wò ó kò ṣeé dúró wò ó kò ṣeé dúró wò ó ẹ jẹ́ àtọ́jú ara wa o àbá tẹ̀yàn jẹ́ ọlọ́run ò kó àjò Bible gan sọ ó ní ohun tí o bá ní ni kò fi ra ẹ̀mí ẹ padà ẹ gbọ́ ohun tó bá ní ni kò fi ra ẹ̀mí ẹ ó ń já wa sí ni ẹ sì mọ̀ pé lówe ni Jésù máa fi ń bá àwọn ọmọlẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ ọ̀nà tẹ́ bá lè tọ̀ láti ra ayé gbé fúnra yín òun ni kẹ́ tọ̀ that is why èmi ò condemn anything ìbájọ́ náà ṣẹ̀ṣẹ̀ lọ́lọ́run darí yín sí ẹ̀tọ́ dáadáa ìbájẹ́ mùsùlùmí ẹ̀tọ́ ìbá sì jẹ́ ti tèmi Jésù báyìí náà ni ẹ̀tọ́ fún ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual items ẹ má gọra yín o ẹ má gọra yín lórí ọmọ ẹ má gọra yín lórí ọkọ ẹ má gọra yín lórí iṣẹ́ ẹ má gọra yín lórí ayé yín gangan gbogbo àwọn nǹkan spiritual tẹ́ lè lò láti dójú ti èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ láti pa ọ̀tá lẹ́nu mọ́ kọ́nà yín ṣí kọ́nà yín là kẹ́ di ọlọ́pẹ́ kẹ́ gbégbá ọpẹ́ ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ ní ìlú Canada kò sí country tí mi ò send the spiritual items sí gbogbo ẹ̀yin dádì tó kù díẹ̀ káàtó fún ẹ pè mí àwọn nǹkan tẹ́ lè lò tọ́nà àṣì tọ́nà àlà ó wà available gbogbo ẹ̀yin mọ́mì tó kù díẹ̀ káàtó fún either business ò lọ dédé iṣẹ́ ò lọ dédé wọ́n kórìíra yín níbi iṣẹ́ wọ́n kàn ń ṣe bákanbàkan sí yín ẹ wá nídìí àwọn nǹkan tẹ́ lè lò láti fi ṣẹ́gun ọ̀tá láti lè fi ní testimony ayọ̀ ẹ pé Lady K Ìfẹ́ Olúwaṣọ mo dẹ̀ aṣọ yín wípé ẹ ní regret owó yóò ní wọgbó nípa ìfẹ́ Kristi gbọ́ ni wọ́n ní tó bá jẹ́ ìmọ̀ tọ́lọ́run alààyè ni yóò dúró títí láéláé tó bá ti jẹ́ wípé nípa ìfẹ́ Jésù ni ó máa dúró títí láéláé ó máa ṣe kí ni ó máa jẹ́ fún wa so gbogbo èyí tẹ́ bá nídìí àwọn ọṣẹ lọ́fíńdà oil àwọn nǹkan fà àwọn nǹkan arọ́bí àwọn nǹkan aṣẹ́nà àwọn nǹkan tẹ́ lè lò fún àmúbọ́ gbogbo èyí tó bá jẹ́ pé àmúbọ́ ló yọ yín lẹ́nu àwọn nǹkan tẹ́ lè lò láti lè fi òpin sí àmúbọ́ yẹn ẹ pè mí tó bá jẹ́ business yín ni ò lọ déédé àwọn nǹkan tẹ́ lè lò láti fi boost business yín láti fi ṣínà kọ́nà yín ṣí kọ́nà yín là ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation ẹ pè mí ojú òní tí mi ò ní wá gbogbo yín tì ní agbára Ọlọ́run àdúrà gbogbo wa máa gbà Ọlọ́run á fi àyè gbà wá gbogbo ibi tá a fẹ́ tá a rókòrè sí Ọlọ́run á ṣe fún wa ẹ̀yin tó bá dẹ̀ já àwọn nǹkan ìfẹ́ náà ní fẹ́mi bí ojú tí ń fẹ́ mú fẹ́mi bí irú tí ń forí fẹ́mi bí eyín tí ń fẹ́ nú fẹ́mi tẹ̀mí fẹ́mi tọkàntọkàn fẹ́mi taratara wò kì í ṣe gbogbo aṣọ là ń sá lóhùn tó bá já àwọn yẹn náà ni ẹ pé Lady K Ìfẹ́ Olúwaṣọ àdúrà gbogbo wa gbà mí ní wáyé tì ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹtọ notification bell yìí ẹ má wá gbàgbé product iléeṣẹ́ TL gbogbo èyí tẹ́ ìrógùn diabetes rẹ̀ ẹ mọ̀ bínú àwọn èèyàn ti fẹ́ pín mi pa Lady K ogun diabetes ò ti tán mo sọ́ngbà yẹn mo ní ẹ tètè wá rà á kó tó tán ogun diabetes ò sí mọ́ àfi tẹ́ bá máa lọ rà á nílé ìjà tó bá dẹ̀ tún ti kó dé sí Canada máa jẹ́ kẹ́ mọ̀ but for now ẹ wo pakurumọ kodobo dáadáa eléyìí ò ní side effect kò ṣe tó máa jẹ́ kókó yín dúró báyìí tí ò ní wálẹ̀ mọ́ mọ́mì kan lọ béèrè question yẹn lọ́wọ́ mi mo rẹ́rìn dáadáa wọ́n ò pókè àmúmọ́ alvat so that tó bá ti ń sọ àwọn èèyàn lè mọ̀ eléyìí ò ṣe tó kàn máa dọ̀rọ̀ pa síbẹ̀ tí ò ní wálẹ̀ mọ́ no àbí tó máa jẹ́ kórí fọ́ yín àbí tójú yá wá pọ́n ṣoṣoṣoṣo no àwọn eléyìí confam wọn ni no any side effect àjẹbù ìdán tó mú yes tí mo lè fọwọ́ ẹ̀sọ̀yà ẹ wò ẹ̀yin tí ẹ bá lọ miss àwọn nǹkan tí Lady K bá ń polówó mi lára sọ jù àwọn tó mọ̀ ló mọ̀
tẹ́ bá rajà lọ́dọ̀ Lady K ẹ tún fún àwọn èèyàn ní fóònù nọ́mbà pé ẹ̀yin náà pé kẹ́ rajà lọ́wọ́ ẹ̀ kì í ṣèmi náà Ọlọ́run ni Ọlọ́run ni àti wípé mi náà ní ba ara mi jẹ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí agúnmu jẹ̀díjẹ̀dì ẹ̀yin àgbẹ̀ pé ẹ̀yin àgbẹ̀ ẹ̀jẹ̀ ń tẹ nílò rẹ̀ ọ̀pá yìí ròyìn waist ròyìn ẹ̀ lè jókòó dáadáa ẹ̀ lè ṣe kinní kan ń tẹ nílò rẹ̀ kẹ́yà gbogbo ẹ̀dànù kára yín kó fúyẹ́ kẹ́ jókòó 24 hours kẹ́tẹ̀ má mọ̀ pé jókòó tó bá sì jẹ́ pé wọlé kanlẹ̀ ni tẹ́dò tẹ́yìn párò lọ òun lélẹ̀ agbójì manpower ẹ gbádùn ara yín bó bá ṣe wù yín so òun ni ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí gbogbo àwọn product yẹn ẹ pè mí mo wà available at any time when it comes to business mo wà available but when it comes to gossip mi ò sí available so bó ṣe jẹ́ nìyẹn mi níwá gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì tí Yorùbá nation no going back no retreat no surrender Yorùbá nation ẹ má jẹ́ ká ṣe kí ẹ má jẹ́ ká làágùn jìnnà ẹ gbá mi láago kẹwàá àwọn iṣẹ́ tó dáa tó wà pa tó máa ṣe kí ni tó máa jẹ́ fún yín ogun tí ò ní iṣẹ́ kò ní mọ̀nà ọ̀dọ̀ wa láṣẹ Èdùmàrè tó bá lè jẹ́ àwọn lọ́fíńdà náà ni ó lè Michael Miss Paris back to sender ọ̀nà ńlá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi the fine grace gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show aka gbogbo lòwò lọmọ láti ilẹ̀ ayé ti tèmi ni gbogbo lòwò lọmọ mo máa ń sọ dáadáa business tábà dẹ́ gùdù sí àwọn òun tà sí bó ṣe jẹ́ nìyẹn so ẹ ṣé gan ire o.